àlébù kan, 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 àlébù kan. Bígún ṣe pa lórí ní tiẹ̀ lọ́bọ̀ pa ní fùrọ̀ o eku asíndé òórùn dé ẹ̀yìn lọ́la kan fi rìn lódò àlébù kan àlébù kan àlébù kan àlébù kan àlébù kan àlébù kan àlébù kan. Àgùntàn sunkún àìlèyìn àjànàkú sunkún àrètè bó tiẹ̀ epo kínkín bojú omi jẹ́ kinní kan ló bàjá ò jẹ́ apá rẹ̀ ló gùn ju tán lọ àlébù kan àlébù kan àlébù kan àlébù kan àlébù kan àlébù kan àlébù kan. Orí ẹyẹ lérí tó ń bolo ó ń bínú bẹ́ẹ̀ ẹyẹ tó ń sùnú ilé ní àgbègbè tó gbórí jà nǹkan wáyé inú igbó nìyẹn máa wà. Àdán orí ran ní ọ̀sán gangan abẹ́ orí àlébù kan àlébù kan àlébù kan àlébù kan àlébù kan àlébù kan àlébù kan. Ọwọ́ ọmọdé ò tó pẹpẹ tàgbàlagbà ọwọ́ kéńgbé ẹni mọ̀ yìí kò mọ̀ yìí ọkà kì í jọkà ọkà kò jọkà ohun tó jọkà lọ́kà oúnjẹ àlébù kan àlébù kan àlébù kan àlébù kan àlébù kan. Ọ̀gá. Yes sir. Ẹ kú iṣẹ́ náà. Iṣẹ́ ni sir. Ṣé dey enjoy service wa? Darling jọ fún mi kí mi fẹ́ sáré mú kan ní mọ́tò. Ẹ wo kí n má tàn yín jẹ mo gbádùn service yín dáadáa ń ṣe ní gbogbo environment mọ́ tónítóní àfi bí ìlú òyìnbó ẹ̀yin mọ̀ ń gba hotel business nǹkan tẹ́ kan máa ṣe fún mi pé tó bá di ìgbà míì tí mo bá wá ẹ jọ̀ọ́ yàrá tí mo lò ń sìn ṣé mo ṣe lè rí yàrá yẹn lò. Dáadáa ẹ lè rí lò even ẹ máa rí àwọn èyí tó bẹ́tà ẹ̀. ẹ jà ṣe báyìí ṣé mọ̀ pé mo wo gbogbo ẹ̀ káàkiri kí n tó sọ pé yẹn ni mo yàn láàyò inú mi á dùn tó bá yẹ pé náà lẹ fún mi èmi lè má máa wá ní gbogbo ìgbà ṣùgbọ́n mo ní àwọn ọ̀rẹ́ lọ́kan ọjọ́ kan tó yẹ pé ẹsẹ̀ kan lé ẹsẹ̀ kan hòtẹ́ẹ̀lì ni àwọn fi ń ṣe ọ̀rẹ́ mi kan wà Abdul Latif láti Ìlọrin ó mọ̀ ń pa ẹ̀ gan òun tó máa ń jẹ síbí lójoojúmọ́ màá kàn máa ní tó mo ti gba yàrá díẹ̀ lọ lò. Ok ẹ ṣe gan ni. Ẹgbà ẹfẹ́lẹ́ náà ṣe owó àpò ẹ má dàpọ̀ mọ́ owó ti bí o. Ok ẹ ṣe sà. Ẹ kú iṣẹ́. Ẹ sà. Ẹ̀yin náà ṣe tónítóní o. Ẹ ṣe gan ni. Alátẹ ayékọ̀ yìí ó dàbí olú Olúfẹ́lá. Ẹ ṣe. Ẹ kú iṣẹ́. Ẹ kú iṣẹ́. Yes sir. All right. Ok sir. Okay. Ẹ ṣe àwọn expect bàṣẹ bá mú mi àjò bí gèrè bá mú mi àjò dànù àjèrè òrójú gbomi dúró ẹ̀là ìlẹ̀kẹ̀ òrójú àtòkùnbọ̀ ẹ̀mí sùnlé àná àlébù kan. àlébù kan àlébù kan àlébù kan àlébù kan tó lágbára àlébù kan àlébù kan tí kò ṣe é faramọ́ àlébù kan àlébù kan àlébù kan.
kí ló ṣe? Jọ mo fẹ́ mu sìgá dé. Òun fa sìgá nínú mọ́tò. Irú ìwà wèrè wo ni? Kí la gbé kí ló jù? Kí ló ṣẹlẹ̀? Kí ni mo ti mo mú gbáná ni àbí mo mú cocaine? Ìwọ náà imagine ṣé òun gbáná ni àbí òun mú cocaine? Èwo ló tọ́ sí ẹ nínú méjèèjì? Tó bá tẹ̀ wá fẹ́ ṣe ṣé inú ọkùnrin lóye kó ti máa mú. Jọ́jọ́jọ́jọ́ torí Ọlọ́run Mr. Perfect òun náà ló ṣe tó fi gbéyàwó sílé tó ṣorí burúkú kiri tó bá yá tó bá gbélé wá ní òfẹ́ tó bá gbélé náà wá ní òfẹ́ kí ni problem wo ọmọ kí ni ìṣòro ẹ̀ gangan ṣàkóso. Àwọn ẹgbẹ́ ẹ̀ ló ń bá wí. Àwọn ìyá alájẹ ilé ló ń bá wí olórí burúkú má ṣàǹfààní kí ló gbé tó ní kọ́ wá wù ẹ́ olóṣì mọ́tò wèrè wo lélẹ̀ ó gbé mọ́tò pàtó lè fi bí ó ṣe bí Ọlọ́run wèrè Mr. wèrè òun nìyẹn ẹnu ẹ̀ ló wà yẹn tó bolówó ní ẹnu ẹ̀ ló wà yẹn olórí burúkú kí ló gbé ẹnu ẹ̀ ló wà yẹn lórí burú bá tí ìwé rí ẹ ibi ẹ wá wà. ọwọ́ ọmọdé ò tó pẹ̀pẹ̀ tàgbàlagbà ọwọ́ kéńgbé ẹni mọ̀ yìí kò mọ̀ yìí ọ̀ka kì í jọka ọ̀ka kò jọka ohun tó jọka lọ́ka ń jẹ àléébù kan àléébù kan àléébù kan àléébù kan àléébù kan àléébù kan àléébù kan. báṣẹ́ bá mú mi àjò bí gèrè bá mú mi àjò dànù ajẹ́rẹ́ orójú. Èmi ni kí wọ́n lọ wẹ̀rí fún. Tẹ́ ì máa pọ̀ lórí kíni. Àbùkù ńlá lélẹ́yìí. Àwọn àbùkù ọ̀hún ṣẹ̀ṣẹ̀ máa kàn nínú. Mo lérò wípé ibi tẹ́ bá relationship yìí ó yẹ kẹ́ ti máa mọ́ra mọ́ lẹ́yìn everybody ló kù tí mo ní pọ̀. Kò ní ìdíkẹ́ pariwo ayé ò pariwo mọ́ tẹ́ bá ti méyàn méjì ní ìdílé ọkọ tẹ́ méyàn méjì ní ìdílé títí ẹ̀ ó ti di ṣíṣe àbí. Ó ṣe gan jẹ́ òótọ́ ọ̀rọ̀ ló sọ èmi náà mọ̀ pé eré tí èmi àti Ṣìkẹ́mi jọ ń ṣe fífẹ́ lọ́kọ láyà torí pé ọ̀rọ̀ wa ẹni tó fẹ́ kú ó pàdé ẹni tó máa pa ni sórí mi ò ń ṣe ọmọdé o mo mọjọ́ orí mi gbogbo àwọn ẹgbẹ́ mi tájọ jẹ́rọ̀ gbogbo wọn pátápátá náà ti lọ marry ṣé ti yẹ and one thing tó ń tún fi àtọ̀ ni pé mo nífẹ̀ẹ́ látọkàn mi wá so I really want to marry her ọwọ́ ẹ̀ ló dẹ́ kù sí because I love her so much. I love you too. ẹ fífẹ́ láwa lójú. Ẹ wo excuse me mo fẹ́ lọ yí ìsára mi. Uncle kí ló ṣẹlẹ̀? Orí kan tó ṣe ń sìn. Ó yọ ni tí wọn gbọ́gbà mi ó máa ń há síbẹ̀ èèyàn ní láti fà á yọ. Ṣé báyìí? Ṣé bó ṣe máa ń ṣe yẹn? Ó há ni kíní ẹ̀ máa ń há gbà mí èèyàn ní láti fà á yọ tó bá há. So ọgbà ẹranko ni mo ti lọ mú ìyàwó wa. Ṣé ẹ fẹ́ mi máa fẹ́ sí gẹ́gẹ́ bí ìyàwó rẹ̀? Ló kọ́ ọmọ ọbẹ̀ ló ń ṣe ìyẹn kan kò tẹ́ ipá àwọn èèyàn jókòó kò rí ipá àwọn èèyàn bí báyìí tí màá mú dáre àwọn ẹgbẹ́ mi tó máa dójú tì mí. No! Kí ló dé ọ̀rẹ́ mi kí ló ṣẹlẹ̀? Kí Kí ló ṣe fọ́kọ mi? Kí ni wọ́n ṣe fọ́kọ ẹ̀? Kí ni wọ́n fún ẹ ṣe fọ́kọ ẹ̀? Mo bí ẹ léèrè kí ló ṣe ìgbà tó lọ sí? Ó há sí nídìí. Sọ fún wọn mo ló há sí bẹ́ẹ̀ ni èèyàn ní láti fà á yọ ni ó máa ń ṣe bẹ́ẹ̀ lẹ́ǹkọ̀ọ̀kan. Nígbà tí mi ò lọ fẹ́yàwó látàrin apes nígbà tí mi ò fẹ́ ape tí mi ò fẹ́ chimpanzee ó dúró síbẹ̀ ìwọ́n ń fún àyà rẹ̀ lẹ́ẹ̀kan náà bíbá ẹ̀ wá ṣe òun ó dẹ̀ yọ wá ó dẹ̀ ṣé iná dà létí ẹ̀ ṣé kò ra imagine kí wọ́n mú ẹ̀ mo mú ẹ bẹ́ẹ̀ mo fẹ́ lọ gba contract bẹ́ẹ̀ lọ́dọ̀ gọ́vnà àbáwọn tó yẹ kó wọ́n tó important ní society bẹ́ẹ̀ yẹn ó wá dé bẹ́ẹ̀ wọ́n á rí ẹ tó ṣe báyìí ó kàn díìgì kan náà wọ bíbá ẹ̀ ó dẹ̀ fà jáde wọ́n á rí kí ló dé òní ó ha ó dẹ̀ yọ ó ha ó dẹ̀ yọ I mean that's like out of this world. Listen, èmi o need this kind of relationship cut me out. Me in interest in ọmọ tó fẹ́ yẹn. Ara mo rírí níbo ló kí ọ̀ràn níbo ló sí rí. A máa ń pe ọ̀rọ̀ ìlówè bí ìrìbìrì ó mà dárò pa lẹ́ẹ̀kìnní pa
alẹ́ kejì ìgbájú nìyẹn bójú òun ò bá fọ́ rabaraba ló wọ́n máa dé. Ẹbí àṣàṣì wa ni o bí ẹnìkan ló ń bínú sí mi ò kò yé mi lórí olóbìnrin dé ní sà kò sí obìnrin náà tí mo bá dọ̀rẹ́ tó ṣoríire rí ìwà burúkú ló wà lọ́wọ́ wọn mi ò rí irú ẹ̀ rí àfi bí ẹni tán ti ṣépè fún wọn tó bá ń dùn látàrọ̀ báyìí tó bá fi máa dìrọ̀lẹ́ bí kan tata sí mi lójú wọ́n á ṣàjẹ́ ń pariwo ní ṣá ṣé mo ṣe wá jókòó síwájú yín kí n má bùkún mo ti máa fẹ́ tó 17 láàrin ọdún kan péré bẹ́ẹ̀ ni sá ó túmọ̀ sí bí mo ṣe ń gbìyànjú bí mo ṣe ń làkàkà láti rí pé mo ti ẹ̀ níyàwó ṣùgbọ́n kò ṣeé ṣe mi ò rí ìwà burúkú tí kò wọ̀ wọ́n ṣàfihàn ìpín mi lẹ́mìí ni ìwà tó pé ó máa bàyànú jẹ́ bí kan sọ̀rọ̀ sí mi bí kẹ́lómi bà nǹkan mi jẹ́ bí kẹ́lómi jí mi ní nǹkan wọ́n ṣáàbù wà kan ṣáà ti máa wò pé eléyìí tí mo tún rò pé ìwọ tiẹ̀ tó dá díẹ̀ ìwà wèrè ló wà lọ́wọ́ ẹ̀ kí ni ìtumọ̀ gbogbo eléyìí ṣé eléyìí tí mo yàn lọ́rẹ̀ gbẹ̀yìn ìwà tó wù fún mi sà bẹ́ẹ̀ ṣe jẹ́ ni ọlọ́run tó tí ò yẹ kẹ́ ẹ bínú tó odi Kùránì lè máa fi ṣépè fún. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. mi ò exaggerate ẹ̀ sà ọlọ́run bó ṣe jẹ́ ni mo ṣe sọ yẹn kẹ́ẹ̀kan fi lè mọ orúwà tó ń wù sí mi wọn á kódà kó tó di pé ó máa kọjá nǹkan tí mi ò ní lè bí àmọ́ kẹ́ tó jẹ́ kí n ṣiṣẹ́ kí n tó ṣìwàwò èmi náà á fi ẹjọ́ yín sun àwọn ẹni ọlọ́run nǹkan tó gbé mi débi báyìí ni pé ẹjọ́ tètè ẹ bá mi wá nǹkan ṣe sí. Brother Fọlábí ọlọ́run sọ fún wa inú ọgbà ọ̀rọ̀ rẹ̀ Suratul Inshirah ó ní fa inna ma'al yusri yusra inna ma'al yusri yusra fa isa farakta fansab wa ila rabbika farghab. Bí ìnira bá ti dé bá ọ láyé kó o sá ti rántí alámúnásíra ìrọ̀rùn ń bẹ lẹ́yìn ìnira bí o bá lè rántí rẹ̀ inú rẹ̀ ò dùn ìmọ́lẹ̀ ń bẹ lẹ́yìn òkùnkùn bó o bá lè rántí rẹ̀ inú rẹ̀ ò dùn ayọ̀ ń bẹ lẹ́yìn ebi. Sẹ́ẹ̀rì broda Fọlábí àwọn ẹni ọlọ́run á máa dunnú nígbà tí ìnira ilé kókó bá ń bẹ lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ ni nítorí wọ́n ní àrídájú pé méjèèjì mọ́ rìn pọ̀ ni bí ìnira bá sì ti pẹ́ ńlẹ̀ kò ní pẹ́ tí ìrọ̀rùn náà fi dé nígbà míì ẹ̀wẹ̀ tí wọ́n bá wá ní ìnira lọ́dọ̀ wọn a sì mọ dunnú lẹ̀ pé láìpẹ́ o ìrọ̀rùn dé tán ṣùgbọ́n ìdẹ̀kùn bá ti wá pẹ́ ńlẹ̀ jù wọ́n wà mọ́ páyà pé lẹ́yìn ìdẹ̀kùn tí ń bẹ ńlẹ̀ yìí o ìnira ti ń bọ̀ nu àyà wọn mọ́ já ọlọ́run sì tún tẹ̀síwájú ní fa isa farakta fansab wa ila rabbika farghab. Nítorí ìdí èyí ẹ ṣe ojú kòkòrò ẹ ṣẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá yín ẹ dojú àdúrà kọ kẹ́ ẹ tọrọ gbogbo tẹ́ ẹ bá fẹ́ pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú àtìlẹ́yìn Ànábì Muhammad sallallahu alaihi wasallam ogun sì di ṣíṣe àdúrà ọba gbà. Nítorí ìdí èyí àwo òbí ọlọ́run torí ṣe tí a ní inú àwọn oníṣẹ́bíjú ká mọ́ abẹ lọ́hùn fún yín gbogbo tí ń bẹ ńlẹ̀ yóò sí tí ń rùn lẹ̀ yóò sì tàn pátá láṣẹ ọlọ́run. ó yá bá mi pé àwọn àfáà jáde ká bẹ̀rẹ̀ rẹ̀. a lè pè wọ́n báwọn àwa náà ní ìta fẹ́ fòní sí i ẹ jẹ́ àwọ̀ àléráyè lọ́la náà ẹ jẹ́ àfitíjọ́ àlàmísì gbígbà àdúrà ìsìjàbà ń bẹ ń jọ́ àlàmísì ẹ jẹ́ àfitíjọ́ àlàmísì pẹ̀lú ògbọ́n náà ń gbà tá a bẹ ibẹ̀ náà látàrọ̀ títí dalẹ́ tá a sì lọ jímọ̀ ǹjọ́ jímọ̀ á dúpẹ́ fún ogun ṣe. ọwọ́ ọmọdé ò tó pẹ́pẹ́ tàgbàlagbà ọwọ́ kéńgbé ẹni mọ̀ yìí kò mọ̀ yìí ọ̀ká kí ìjọka
ọkà kò jọ ká ohun tó jọ kà lọ ká oúnjẹ àléébù kan. àléébù kan àléébù kan. ọjà àlà ṣẹ́dínà ọlọ́dọ́kàtì ìrìnà ọlọ́dọ́kàtì ìrìnà sọ́kàlẹ̀ ṣẹlẹ̀ àjọ àyà sọ̀rọ̀ ṣẹ́kínú àyà àyà olùdókòtò àyà اللهم صل وسلم على عين العهد الذي تتجلى منه شركائك عن المعشرك وامشرك لك من السقام اللهم صل وسلم على طلعت الحق بحق كنزل العدم بفارجك منك اليك يا ايك النور صلى الله عليه وعلى اله وسلم àléébù kan 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 àlééb
kan àlébù kan àlébù kan àlébù kan. Àjàre lóde ọkọ Fèyíkẹ́mi ẹ̀yin náà o lẹ́nu ìwọ̀nba ìgbà tó jí òun ló ti tò gbogbo nílé ó dẹ̀ ṣe gbogbo ẹ̀ tóní. Aṣọ tí màá wọ̀ lọ síbi iṣẹ́ òun ló kó sẹ́gbẹ̀ẹ́ mi yìí bàtà nìyẹn lẹ̀ ta ló máa sọ pé eléyìí ọ̀wọ́n oṣù yìí rà jẹ́ Fèyí ṣe náà. Ó ti bá mi rán bá fún mi àbí? Darling Carol. Ṣé o sùn dáadáa? Adúpẹ́. Ìyá. Báwo ni? Carol. Báwo ni night ẹ? Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé ṣá sùn dáadáa? Mo sùn dáadáa, mo tún jí dáadáa. Ọlọ́run ṣe. Well,
tó bá ti wọn lágbájá kó jíire kóhun tàmẹ̀dùn kó má jíire sórí tí ìwọ ọkọ tèmi Àfọlábí mi bá ti jíire àbùṣebùṣe mẹ́n. ṣé lóòótọ́? yeah lóòótọ́ ni now but darling ṣé o rántí ṣe prayer fún Ọlọ́run láàárọ̀ yìí. kí wọ́n mọ̀ jẹ́ kí n ya abára mọ̀rẹ́ jẹ́ màní mo ti gbàgbé pátápátá máa wò mí o Ọlọ́run gbọ́ mi rántí bóyá torí pé ìgbà tí mo jí mi ò bá ẹlẹ́gbẹ̀ẹ́ mi ni mi ò ṣiṣẹ́. o rántí ṣe prayer darling ọba tó mú wa sùn láyọ̀ àtàlàáfíà tó tún mú wa jí láyọ̀ àtàlàáfíà kábíyèsí Elédùmarè Ọlọ́run ìwọ nìkan lọ́pẹ́ yẹ ó yẹ kó ṣe prayer fún náà darling a ní láti ṣe prayer o. yeah. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó mú wa sùn láyọ̀ àtàlàáfíà tó tún mú wa jí ní ayọ̀ àti àlàáfíà ẹ̀yin nìkan ni ká fi ògo fún ẹ̀yin nìkan ni ká fi ìyìn fún Olúwa ẹ ṣeun Olúwa ǹjẹ́ láàárọ̀ yìí agbáládùúrà wípé bá ṣe ń jáde lọ ọkọ ọba àdá ọba ẹ má jẹ́ kó ṣá wa lẹ́sẹ̀ o ẹ má jẹ́ ká lùgbàdì ayé o ní orúkọ Jésù Kristi Olúwa wa. àmín 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 lórúkọ Jésù. hallelujah. hallelujah. wo mo ti fẹ́ ṣe breakfast ni. trust you dad. Oh. Eladia. This is bread and tea. What do I pay for you? Hello. Mo ti ní kó má máa pè mí láàárọ̀ mọ́. Bàbá yóò ti lọ síbi iṣẹ́. Tó bá ti di 12 máa bọ̀. 12. Tó bá ti di 12 kó máa bọ̀. Má yà síbi kankan má lè ra kọ́ńdọ̀m. Pálí kan mo ṣe ní ilé mi tí ló tán. Mi tí ló kọ́ńdọ̀m tán. Gbogbo eré ni màá fẹ́ ṣe. Ara tèmi kò ti wà lọ́dọ̀. All right now. Okay, later. Bígú ṣe pa lórí ní tiẹ̀ lọ́bọ̀ pa ní fùrọ̀ eku asíndé òórùn dé ẹ̀yìn lọ́la kan fi rìn lódò àlébù kan. Hello ọkọ mi. ìyàwó ẹ̀ báwo ni o ṣàlàfíà ló wà. mo ti miss ẹ gan látàárọ̀. máyé ń tan ẹja sórí bí mo ṣe wà ń bíbá ẹ ọkàn mi ò sí ń bí mi ò rẹ́ nìkan kan wọ mo rí wájú mi mo kàn ń mú mọ́ra ni níṣẹ́ ló dàbí kó kàn tiẹ̀ dúró síwájú mi báyìí. Really? ìfẹ́ má dùn o o ṣé I love you so much darling. But baby kí ni kí n bẹ́ẹ̀ ṣe sílẹ̀ kó tó dé. tí máa jẹ iyán yẹn náà dà iyán yẹn náà dà. iyán. kó gun kó fẹ́lẹ́ bó ṣe máa ń gùn. Tó bá ti wá gùn tó bá mi ṣe ọbẹ̀ ẹ̀gúsí sí inú ẹ̀gúsí yẹn kí panla ọsàn wà ńbẹ̀ àti gbìn ẹ̀bọ̀kọ̀tọ̀ tinú ẹran kán máa bára wọn jànú abọ́. All right kò sí wàhálà. ìyàwó àtàtà lọ́ọ̀dẹ̀ ọkọ I love you so much darling okay. But bí time gba olúwa fẹ́ kí n bẹ́ẹ̀ gúnyán yẹn so that màá lè wà prepared. jẹ́ kó tó bí 5 sí 6 nírọ̀lẹ́ màá sì ṣe 1 or 2 things kí n tó máa bọ̀ nílé. Baby wo 5 and 6 yẹn náà ti dà tó máa fi di bí 5 to 6 màá ti bẹ́ẹ̀ ṣe máa worry. Ṣé kò ṣáàjù bẹ́ẹ̀ yẹn lọ ṣá. Okay kò sí wàhálà ó túmọ̀ sí pé o ní 2 hours láti fi prepare. All right baby love you so much. She love you so much okay. Bye. Yeah bye. Ìmọ̀ orí nǹkan báyìí ara nǹkan tí mò ń sọ nìyẹn ìyàwó lélẹ̀ yàtọ̀ sí pàpàǹlagi tí mo gbé sílé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wo ọmọbìnrin so meticulous mi ò rí irú ẹ̀ rí everything ẹ̀ báyìí tónítóní ni ọ̀rọ̀ oúnjẹ nìyẹn ó tún fẹ́ mọ time tó máa bá mi ṣe oúnjẹ kò ní fẹ́ kó tutù jù kò dẹ̀ tún ní fẹ́ kí n ní constipation kó má lọ bọ́ sórí jù so meticulous tọmọbìnrin ti pọ̀ jù I'm telling you everything báyìí ó máa ń tọ́jú mi ní ṣáà gbogbo gbà ó ń gbọ́ngàn lóye kó máa pè ní Mrs
perfect kò sí òṣì nínú ọ̀rọ̀ ẹ̀ ọlọ́run gbogbo ọkùnrin tó wà nílẹ̀ ayé pátápátá mo dẹ̀ ń bá yín bí ọlọ́run pé irú ìyàwó bí ọmọbìnrin ní kọ́lọ̀ ń ṣe fún yín ẹ ti gbádùn ẹ̀ jù. èmi náà mọ̀ ọ́ ní láti ròyìn ẹ̀ fún mi congratulations. ṣe. wà má jẹ́ ká fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ document tó yẹ kó fi òṣè ti fi lẹ̀. a sọ ipò ti gbàgbé o. ọlọ́run gbọ́ mo ti gbàgbé mo dẹ̀ filẹ̀ mo filẹ̀ lálẹ́ àná bó ṣe bá mi sọ̀rọ̀ yẹn o mo filẹ̀ ní study jẹ́ mo wọ bedroom láàárọ̀ yìí mo fi sí living room ṣé o pé mi ò rántí ibi tó wà gbọ̀ngàn àti ìkúnlá òkè dúró náà jẹ́ kí n pè ya ẹ̀ kó lè máa wá sílẹ̀ torí bó ṣe pè mí pé òkè fọ́ọ̀mù yẹn o a máa mú lọ ní àárọ̀ la kí n ṣàtì ẹ̀ mú wa nù mo ti bẹ̀rẹ̀ sí í ṣẹ́lẹ̀ lórí. ẹ lọ ọmọbìnrin gbé fóònù ẹ ó lè jẹ́ kó ti bọ́ sí kitchen ó ti bẹ̀rẹ̀ sí ní bẹ̀ ṣubẹ́ yẹn. Baby, pẹ̀lẹ́ bọ̀ ṣé ríran orí ẹ̀ yìí ó máa bá mi kè tí ló kọ̀ tó. tí ẹ gbé fóònù ẹ tó bá ti di pé kó tọ́jú ọkọ ẹ báyìí òun ó ti ẹ̀ ń bìkítà fún kankan míì mọ́ rúùtù abọ́kọ kú eléyìí náà important bí oúnjẹ tó fẹ́ ṣe ni. ìyá yóò gbé fóònù kí la máa ṣe báyìí. a ní láti get form ẹ. kò lè dọ́là. no ṣé o ti gbàgbé pé a ní láti mú fún máyẹn lé ni ó máa ń lọ fún ọ̀gá ẹ̀ láàárọ̀ la. kí n máa ṣe yẹn o. we have to get the form. tó ní ìyàtọ̀. yá. Baby. Kí ló mú dẹ̀ ń kànlẹ̀kùn látàárọ̀? Look at you. O torí pé bóyá òun gúnyán ojú fóònù sí living room. Mo ti ń pè ẹ́ láti òun ò gbé kọ́lẹ̀ náà. Nítorí mo wà toilet ni. Anyway, o mọ fáìlì tí mo ń ṣiṣẹ́ lé lórí ní alẹ́ àná yẹn. Bí mo ṣe parí ẹ̀ tán ó yẹ kí n gbé lọ sí ọ́fíìsì lẹ́nu bí n ṣe gbàgbé nìyẹn ìmọ́jójú ló wá jẹ́ kí n mọ̀ pé ó di dandan fún mi ká lè gbé lọ ní ìdẹ́mọ́ the actual place tí. wo dadi gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú ilé ìwọ mi láìkẹ́ rárá mi láìkẹ́ ó ti sú mi gan ó fẹ́ pa mí ni ṣó fẹ́ pa mí ni wo wọ́n lọ ní sọ ní tẹ̀ ní sọ náà ó bébí ní sọ mo ti ní sọ bẹ́ẹ̀. kí ni. wo kíní látijọ́ yìí sí wo bó ṣe fọ́ látijọ́ ọjọ́ yìí tí tó mọ̀ pé ó yẹ kó ti ṣe ọlọ́run ìjọ tó fọ́ gan ọlọ́run ní pé kò gún mi lẹ́sẹ̀ ṣé máa fílẹ̀ nìyí ni. dúró ṣé nǹkan tó ń torí ẹ̀ pariwo náà lélẹ̀. ṣé kò tó torí ni ṣó dìgbà mo sọ fún ẹ pé kíní yìí ó fẹ́ gún mi lẹ́sẹ̀ kì í ṣọ̀rọ̀ oṣù méjì sí tó ti fọ́ wọn tí mọ̀ pọ́n máa túnṣe kọ́ya túnṣe ni kọ́ túnṣe ni òun ni mo sọ yẹn kọ́ túnṣe ni. mo ti gbọ́ mo ní sùúrù mo ti gbọ́ ní sùúrù
Shall take it easy, okay? Me take it easy. Take it easy. No, me take it easy. Mama, go take me no loan share, okay? Mimi. Oh. Otiri. Otiri. Me there, I'm all. Over me te perfume say. Yeah. Because bin she wardrobe me perfume here come. Hotel wa o she there. So, wa tètè wá máa lọ nsin. Because mo ní láti tètè lọ. Oúnjẹ mi náà má jẹ́ kó kọjá time yẹn because a máa ṣe gbé pápá kan. Mo tètè pipi. All right. Okay. Thanks dad. Ó yẹ kí card kan. Ó yẹ kí card kan bá Kilele. Mo gbàgbé láti dispose. Ó gbé ọkùnrin wá sí bedroom tí mo ti jọ sùn. Ó ṣe ọkọ mi. Mo really enjoy ara mi gan. Yeah. Ọkùnrin tó bá lè fún ìyàwó ẹ̀ ní irú oúnjẹ ara. Irú èyí tó fún mi lálẹ́ yìí. Obìnrin yóò máa gbọ́dọ̀ tó ojú ọkùnrin mi mọ́ níta. Yes, baby. Wo, ó kọjá balanced diet. Ṣé pé mo try gan? Yeah. Baby, ó kọjá try o. Ó mú wá láti bẹ̀rẹ̀ ni. Láti 10 p.m. láwọn ti bẹ̀rẹ̀. Orí làmàwá yìí 12 máa ti lù. Àtìgbà yẹn láti ń gòkè, tá ti ń sọ̀kalẹ̀. Ó mọ bó ṣe ń gbò mí ni. Baby wo, ṣorí tí mi bá ṣe nǹkan kan mímọ́ ní months yìí títí wọ bóyá 6 months to this time. I'm satisfied. Yes, baby. Kò tẹ̀ wá lè rí bẹ́ẹ̀ tó ṣe máa ṣe ọ̀pọ̀lọpọ̀. Ó tún ṣe bẹ̀rẹ̀ ni. Baby, I know. Ó fẹ́ kọ́ mi. Olú agbára tọ́lọ̀ ń fún mi. I'm so happy. Oh, baby. Ṣé o pé o tán mi? Ṣé o tán mi ni? Àwọn olùpẹ̀ alágbèrè ni ẹ. Ìkànnì àṣekú kọ̀ọ̀kan ni ẹ. O gbé ọkùnrin wá sí ẹ̀mẹ́jú tẹ̀mẹ̀ ẹ̀tẹ̀jọ́ sùn. Tẹ̀mẹ̀ ẹ̀tẹ̀jọ́ wà. Darling, just calm down. Okay, what? You can explain? Explain what? Why you have to do this in my room? Lórí bẹ́ẹ̀ tẹ̀mẹ̀ ẹ̀tẹ̀jọ́ sùn. O gbé ọkùnrin mi wá. O wá lórí explain kí ni? Irú explanation mo fẹ́ gbọ́ látẹnu ẹ̀. Tí mo bá sùn tí mo bá jíjú wọ̀nyí, o lè pa mí, o lè gbẹ̀mí lẹ́nu mi, onídọ̀tí, onípanṣágà alágbèrè, o lè. Kí ni gan? O lè ní sùúrù. Ṣé wo nìkan lọkùnrin ni? Kí ló fẹ́ kí n ṣe fún ẹ tí mi ti ṣe fún ẹ? Ojoojúmọ́ màmá bẹ́ẹ̀ fọṣọ ẹ. Dídín ló pè mí ní àbí wèrè ló pè àbúrò pórí mi ò pé ni. Wọ́n máa jẹ oúnjẹ mẹ́ta lójúmọ́. Wá jẹ tàárọ̀, wá jẹ tọ̀sán, wá tún jẹ talẹ́. Wọ́n máa gùn mí bí ẹṣin. Mo ṣàfi gbogbo ẹ̀ satisfy ẹ. Àbí mi ìtẹ́ lọ́rùn tó ní sọ́ọ̀nà ọ̀hún. Mo ń tẹ́ lọ́rùn tó bá ló yá láàárọ̀. Máa gbéra mi sílẹ̀ fún ẹ. Tó bá dọ̀sán, tó bá dalẹ́. Ṣé nítorí ẹ̀ṣẹ̀ kínkínní tí mo dẹ̀ ṣẹ̀ yìí. Ẹ̀ṣẹ̀ lásán yìí. Òun ló wá ń kà tó wá sọ fún mi pé wọ́n ṣàgbèrè, wọ́n ṣe panṣágà, èmi jẹ́ olè. Láyé ẹ má jẹ́ kí n gbọ́rọ̀ ẹ̀ lẹ́nu ẹ̀ mọ́. Kí ló dé gan? Kí ni mo ṣe tójú òrìrì? Ẹ sọ̀rọ̀, kí ni mo ṣe tí ojú òrìrì? Ṣé ayé ń ṣerú ẹ̀ náà? Ayé ń ṣerú ẹ̀. Kí ló wà nínú pé èèyàn ṣàgbèrè àbí èèyàn ṣe panṣágà? Panṣágà lásán ló pariwo ló kígbe. Ṣoṣo fẹ́ káwọn ará ilé máa gbọ́ ni. Ó bẹ̀rẹ̀ sí pariwo. Kí ló dé? Aláìní tẹ́ lọ́rùn. Ó lè àgbáyà. Wọ́n ló mọ̀ torí mi mọ̀ nǹkan tí mo tún fẹ́ ṣe fún ẹ. Mi mọ̀ nǹkan tí mo fẹ́ ṣe. Ìkà òṣì àgbáyà. Ọ̀gá. Ṣé àlébù tó wáyé kí n fara mọ́
ìgbà ìrọ̀bù ọmọ ìfẹ́ jáwọ́ nínú ìdọ̀tí ìbáyìí. Ewu bedroom bó ṣe rí. Àìṣà kìtàn. Kásùn kájí. A máa túnú lé ṣe, a máa dàrú. Oh my God. Kí ni gbogbo ilé ìlànà? Kí ni gbogbo ilé ìsìn? Pọ̀ sí! Alábí pọ̀ sí! Pọ̀ sí! Darling, you're awake. Hug me. I'm going to talk to you. Hug me now. Good morning. To buy ring message to the center. Oh my, what if I ping me palataro? Go serious. Honey, guess what? Daddy ti send away. Mo ti gbà láti sìn. Wo ló sọ? Ṣé bí wo ló sọ pé o need owó? O sọ pé o need 2 million naira. That debt fún mi 5 million. Okay, báwo ṣe fẹ́ wá ṣe 5 million? Ṣé bí wo ló sọ fún mi pé o need 2 million naira? Sure. Èló ló wá fẹ́ fún èmi náà? Gbogbo ẹni. Máa fẹ́ 5 million. Kò sí nǹkan tí mo fẹ́ fowó ṣe mọ́, ní ìdòwò ńsìn. Love you. One more. Another. You look so radiant this morning. So, nǹkan tá máa ṣe lélẹ̀. I'll just go get dressed. Màá lọ wẹ̀, màá wọṣọ. Okay. Màá sáré lọ bank, màá lọ gbówó yẹn wá fún ẹ. All right. And you do the cooking. Okay. Rice and plantain will do. That's love. Ṣé wọn pa pín ni? Nǹkan tó ń pè ń fẹ́ náà nìyẹn. Ìwọ lọ bank, èmi àdáná oúnjẹ. But that's true love. Tí ìtòpò lánàá yẹn kò wá creamy, ó ṣàn. Okay. O fẹ́ kó. Mo like milk, so ọba ń fi milk kọ́kọ́ sínú ẹ̀. Kó more creamy, right? All right. Then try and clean the house a little bit. Somebody will sort the rest. See you. Bye. All right, darling. I love you, okay? Darling, dúró ná. Yeah. And tí n bá ti kúrò, máa make sure pé mo dọ́dọ̀ ẹ̀. Yeah, o ṣé. Thank you very much. Mo appreciate it. Yeah. Fọlábí. Oya, jẹ́ ká máa lọ. A jẹ́ wípé màá gbé ìwọ́dé ilé ọ̀dọ̀ ẹ̀, èmi á dẹ̀ máa bá tèmi lọ nìyẹn. No, èmi ò lọ sí ọ̀dọ̀ mi, àwọn èèyàn wà lẹ́yìn ọ̀dọ̀ mi.
ọdún ẹni máa sùn. Ilé mi. Kí ló dé? Kò sí nǹkan kan. Ilé náà lé ẹ̀. Báyìí la ṣe máa wá ṣe. Bá a ṣe ń lọ yìí. Jẹ́ ká wá eatery kan yà sí. Ká jẹ ohun díẹ̀ ní eatery kan kó tó di pé àwa ń lọ ilé. No, mi ò fẹ́ jẹ eatery rárá. I prefer láti jẹ bí àmàlà, ẹ̀bà, poundo yam. Àbí kí ló fẹ́? Mo ní. Èmi kàn ń rò pé. Fọlábí máa wọlé jẹ́ ká lọ. Ebi ti ń pa mí already. Let's go. Ká ṣe máa rú yẹn ká máa ṣe bí odò á máa. Àlébù kan, àlébù kan, àlébù kan, àlébù kan, àlébù kan, àlébù kan. Àgùntàn sunkún àìlèyìn, àjànàkú ń sunkún àrètè bó tiẹ̀. Epo kínkín bojú omi jẹ́, kinní kan ló bàjá ò jẹ́. Apá rẹ̀ ló gùn ju tán lọ, àlébù kan. Darling, báwo ni? Ṣé wàá fi? Okay mọ̀, ṣé wàá fi? Ẹ jókòó. Jókòó. Darling, o bá dẹ̀ jẹ́ tí ẹ ṣe sọ̀rọ̀ mi náà. Ṣé orí track yìí? Ohun tí kò sọ pé kí Màlájì wá sí wọn kì mí. Ń pé mo ti ń wá track yẹn tipẹ́tipẹ́ mi ò mọ ibi tó wà ní album mi. Mo ṣẹ̀ṣẹ̀ discover ilé ni mi. Òun dẹ̀ fẹ́ gbọ́ lọ́wọ́ tẹ̀ fi wọlé. So ẹ̀yin náà ẹ jókòó kájọ gbọ́ papọ̀. Ó sọ fún Alájà wá sí kan ní sùúrù náà ṣùgbọ́n. Ṣé èkúté kú sínú ilé yìí ni àbí kí ló rùn báyìí? Ó dà pé poultry kan wà níbi ẹgbẹ́ níbi adjacent ibi ẹ̀yìn ọ̀dọ̀ wa ńbẹ̀. Opposite adjacent. Jáwọ́ nílé. Ilé tá aṣọ pọ̀ lẹ́lẹ̀ báyìí. Poultry kan wà ń ta ẹ̀ ṣá. Ilé tó wà níwájú wa yìí. Báwo? Wá ọ̀rọ̀ bá bọ́nú yàrá sí. Ó yá jẹ́ àlọ́ àwọn yẹn máa ń fúnra wọn dà sílẹ̀ ni o. Ṣá máa bọ̀ máa ṣàlàyé fún ẹ máa bọ̀. Kí ló ń sọ tí ò dùn lẹ́nu ẹ̀? Torí pé ó fẹ́ jẹran wàá máa pe màálù ń bọ̀dà. Torí pé ìyàwó ẹ̀ náwó fún ẹ o lè bá sọ èyí tó jù ń tọrọ. Fọlábí, tára alẹ́ ẹni bá ń jẹ kòkòrò bíburú tàbá rẹ̀ ní sọ fún. Ẹ̀rẹ̀ ò ní já sùn lóru. Kí o tẹ máa ṣe bọ̀dá ìmọ̀ iná? It's always nosy. Gbogbo nǹkan náà máa fẹ́ mọ̀. Wọ́n dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ni pé ghost area làwọn wà. Mo ń gbìyànjú náà. Ìgbìyànjú ẹ̀ ò tó. Àfàìmọ̀ kí àjàkálẹ̀ àrùn má pa yín sínú ilé. Ìyàwó ẹ̀ ò lè fa bọ́tẹ̀ fi jẹun láti jẹta. Àṣé mi ti ń tan ara mi pé mò ń bá a jókèlè. Rárá o, èmi lè ṣe yẹn fún ẹ o. Má ṣe yọ. Mo fẹ́ kó mọ̀ pé nǹkan tí yóò bá mọ̀ máa ń ṣàgbà ẹ̀. Fọlábí, pé ìyàwó ẹ̀ bá sọ èyí tó ń jẹ́ òdodo ọ̀rọ̀. Sọ̀rọ̀ sí orí ẹ̀ kó mọ̀ lè tún ṣe kó dẹ̀ mọ̀ náà dá.
bí bẹ́ẹ̀ kọ́. I wish you all the best. Ẹjọ́ yín, nǹkan tó kàn pẹ̀lú nǹkan tí ò dáa kò lórúkọ méjì kò dáa nìyẹn. Wọ́n ní tí apá ò bá ṣiṣẹ́ wọn a máa ń ká lórí ni. Wá ṣé orí wọ́ọ̀bùn ẹni nínú ilé yìí ó ti wá lékè nǹka kò tiẹ̀ ṣe fi mú rárá gbogbo onílé bó ṣe ń rùn àtàgbẹ̀fíǹtì àtẹ̀dẹ̀odórántì kò mú kò rán mọ́. Ṣé ti ń gbọ́rú ẹ̀ ni ṣó ṣe gbó sí tì mí. Mo jọjọjọ àkínkè mórí kó sáwọnú àkínkè mú ní gẹ̀gẹ̀ kó gbẹ́tọ̀ fún ẹ̀mí má fi inú mi hàn mọ̀ jẹ́ wàhálà ìmọ̀ọ́rẹ́ òṣì. Jọ èmi ni aláìmoore. Ìwọ ni. Jọ orí wo ló wá ṣe fún mi tí ẹnìkan ṣe fún yàn rẹ. Aláìmoore ni torí àtijọ́ tí mo ti fẹ́ ọkùnrin mi ò ṣe mí láṣọ kò sọ́kùnrin tó ẹ́fà wọ̀n mẹ́ta ju ọkọ mi lọ gbogbo owó àti ọlá tí mo ní òun ni mo fi mọ̀ ẹ́ Fọlábí what else do you want from me? Wà ní kò bóúnjẹ sí ó dọ̀tí kò mọ́lé tó ṣe like you claim. In fact, I am tired. What is to me? Kí ló dé náà? I complain every time. Àlébù kan, àlébù kan, àlébù kan. Àlébù kan, àlébù kan, àlébù kan. Àdánwò ṣọ̀tọ̀ọ̀tọ̀, àlébù lọ́lọ́kan-ò-jọ̀kan, ṣe rí i pé àlébù ṣọ̀tọ̀ọ̀tọ̀. Give it to me, baby. Give it to me. Baby, I love darling. You're set. Yeah. Ó má dàbẹ̀ ni pé ojú ìtún wú sí láàárọ̀ ìkẹ́. Mo má worry. Ṣé tí n bá ti lògùn sí, I'll be alright. Ó lè ṣọ́ pé kò máa rú ẹ̀. At all. Trust me now. O ká nìkan máa mú ẹ̀ lára náà. Ó yẹ kó ti máa wọ̀n ìkẹyìn lára. Alright. But mo enjoy àlẹ́ àná yẹn. Me too. Ká máa jáde jẹ́jẹ́. Yeah. All right. Kí ni nǹkan tí o fẹ́ kí n bẹ̀rẹ̀ bọ́ láti ibi iṣẹ́? Anything good. Káàdì náà ń ta slaps níta ni mi ò bá bẹ̀rẹ̀ bí dozen kan bọ̀ wá kàn fi sílé ní ipa because mo kàn máa enjoy yẹn kan parí. Ó ti ó mọ̀ gbà tí mo máa ń nídìí yẹn náà. All right, love. Máa níbọ̀ wá tó wà lọ́kàn yẹn. Tí bọ̀bọ̀ Ìjẹ̀bú tí ó wà níwájú lẹ́yìn Ọ̀tẹ́múlú tó bá tún yọjú wá pé kí ló ń ṣẹlẹ̀ lè mọ nǹkan tó máa sọ this time around. Ọ̀rọ̀ ọgbọ́n ẹ̀ ti sú mi. Tó bá yọjú wá this time around máa insult ẹ ni kò sọ ẹ kó ti mọ lára. All right.
All right, darling. Go take care of you. All right, Master, you too. master, All right. Okay, dear. All right, darling. Have a nice day. All right, you too, then. Àlébù kan, àlébù kan, àlébù kan, àlébù kan, àlébù kan, àlébù kan. Àgùntàn sunkún àìlèyìn, àjànàkú sunkún àìrètè bó tiẹ̀, epo kínkín bojú omi jẹ́, kinní kan ló bàjá ò jẹ́, apá rẹ̀ lógùn ju tán lọ. Àlébù kan, àlébù kan, àlébù kan. Fine. Mi ní tán jẹ ó rẹ̀ mí lẹ́yìn mo ṣiṣẹ́ yẹn gan wọ́n wá ní ebi ò kí ń wọnú kí ọ̀ràn mi tún wọ̀ ó túmọ̀ sí pé ebi yẹn ń pa mí rẹpẹtẹ. Pẹ̀lú ọkọ mi wàá jẹun sìn. tí mo bá jẹ oúnjẹ ti ẹnu tán tó wọlé síkùn mi kí wọ́n á jẹ oúnjẹ ti ara náà. a jẹ́ wípé ó yánu jù mí lọ nìyẹn nítorí pé nǹkan tèmi náà fẹ́ sọ fún ẹni wípé kó jẹun kó wá níṣó ní bedroom ká lọ ṣe kíni ká lọ ṣeré ìfẹ́. A jẹ́ pé bó ṣe ń ṣe iṣu ọ̀bẹ lóye. Bẹ́ẹ̀ni. Bó ṣe ń ṣèyàwó ẹ jẹ́ ká bọ́ ọkọ ẹlẹ́rẹ̀. Kó dẹ̀ máa wá wò ó sórí oúnjẹ tí mo sè sílẹ̀ fún ẹ oúnjẹ tó máa fún ẹ lókun dáadáa ni so that ìwọ náà lè ṣe iṣẹ́ dáadáa bí ọkùnrin ṣe ń ṣe. Ẹ̀yin náà dáa bẹ́ẹ̀ tó bá dé fún mi lóúnjẹ tó dáa máa ṣiṣẹ́ dáadáa fún ẹ. All right then, let's go there. A jẹ́ pé kí n yán ẹ̀wù ìdáná. Yes. Kí n bomi sára kí n kí fi oúnjẹ síkùn. Yes. Kí n wá fi nǹkan sí ẹ lára. Darling. Darling. Please come. Come. Létí kejì mẹ́ẹ́. Fún mi sẹ́. Wúrà. Wúrà. Ọ̀yà ọ̀yà ọ̀yà. Ọ̀yà jẹ́ ká ṣe ń dán ṣe. Wúrà. Wúrà. Ẹ gbà mí o. Wúrà, 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 máa ń fọ ìgbà tó tẹ̀ mò ń gba 15 ẹyọ kan mú gbà ẹ̀. Wúrà, wúrà, jọ̀ọ́jọ̀ọ́jọ̀, wúrà, 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 wúyọ̀, 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 let me give it to you, let me give it to you. Wúrà, wúrà, yẹ ẹgbàá mi o, wúrà. Ẹ wò sáà. Ìtúntúró náà ṣàánú mi ẹ kó kíní lọ́wọ́ mi ẹ má jẹ́ aládùúgbò rí mi báyìí èmi àti ẹ̀ta bá ti fẹ́ bára wa ní àjọṣepọ̀ gẹ́gẹ́ bí ọkùnrin àti àwọn bí ṣe máa ń láǹgbàjú láǹgbàmú ìyẹn tí mi ò bá gbá lójú ara ẹ̀ ò ní ṣe pípín sí mi ní ilé ṣàdédé báyàwó mi ẹjọ́ ẹ ṣàánú mi ẹjọ́. àìfọ̀n bó ti sọ yẹn pé tó bá ní ohunkóhun láti sọ tó bá dé àgọ́ wà ló máa explain ara ẹ̀. ẹ sọ bẹ́ẹ̀. move.
bọ̀bọ̀ yẹn sílẹ̀ ó yẹ ká jọ jókòó sọ àwọn ọ̀rọ̀ kan kó gúnrégé dáadáa wo ojúlágan rọ o àgàn tí ó ń gbé ọmọ ẹgbẹ́ ẹ̀dùn ó ń rọ́jú ni ẹ̀dí ẹ̀mí ńlágun ìyẹn ni ò jẹ́ kọ́ mọ̀ wàá máa ṣẹ́jú sí mi sí wàá máa yà wọ́n bí ọ̀gá wàá máa jẹ́ wàá máa pè mí máa sún mẹ́tán tí ò bá di pa à ń jíjà kadì à ń kó gbajúbọ̀ rẹ ní ikú yọmú ẹ ìtàn fọ́ jáde ààrẹ ò díjí pépé ó ti sú èmi o. baby gbogbo nǹkan tó ń sọ yẹn ò kàn mí jẹ́ ká ṣe nǹkan tá a máa ṣe baby I'm in the mood. mood o èmi ò sí mood o múlù tí mo àtọ́ pé tá a bá jọ lájọṣepọ̀ tó ń sìn gbogbo ará àdúgbò mo máa bí mi lè níjọ́ kejì pé kí ló dé tí mo ná ìyàwó mi ó dẹ̀ ti di gbogbo gbà ó ti sú èmi ò ṣe mọ́ o àìrọ́ mi ṣe mọ́. Fọlábí báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí kí n máa lájà ká sọ̀kò lájà yìí ṣé bí mi mú lára mi ṣé wọ́n lu lára mi ni bọ́ọ̀lù ń ṣe dé mi nìyẹn fílẹ̀ bẹ́ẹ̀ I love it that way please. máa gbọ́ fact kan sẹ̀ mo mọ̀ pé ọjọ́ kan bọ̀ tẹ́ pé nǹkan máa láyìn gbàjọ́ ẹ̀kan pé wà á dẹ̀ gbàbẹ̀ kù kó wá tó di ọjọ́ yẹn èmi á kúkú sọ yí pé kí relationship wa kó kú ju pé kó kú mọ́ mi lọ́wọ́ lọ. ẹ̀ ń bọ́ náà ṣe dá yẹn ọlọ́run ò dá eré o pátánà ìjẹ́ o. Fọlábí báwo ló ṣe sọ. kí ló ṣe fẹ́ kí n ṣe sọ. kí ló mìíràn ọlọ́run ò dá mi. kò dá eré mo sọ yẹn. ọlọ́run ò dá mi re mò ń ṣìkẹ́ ọlọ́run ò dá mi re mò ń ṣe ìgẹ́ mò ń ṣe àpọ́nlẹ̀ mò ń fẹ́ lójú mò ń fẹ́ nímú ó wá ní ọlọ́run ò dá mi re because of one singular fact wípé tí ọkọ mi bá ti lù mí lálùkì mi ò ní fẹ́ bá alájọṣepọ̀ is that all? ṣé àlébù ẹyọ kan yẹn náà ni ó mú kókókókókó tó yẹn. wo àlébù kan yẹn o náà ti tó one singular fact tó sọ yẹn ó tó kí n lè sọ pé mi ò ṣe mọ́ mi ò dẹ̀ ṣe mọ́ mo sọ yẹn mi ò ṣe mọ́ wá tó bá ń pọ̀ ní lúlù ní kí ló dé tó ya ìṣàn àwọn onírin àwọn haúsá tó ta màlúù kọ́mọ̀ pé kúmọ̀ náà fi máa lù ẹ̀kọ́ tó gorí ẹ̀. aláìdá ni ẹ ìkà ni ẹ. mi ò mú admit ìkà ọkùnrin ni ẹ. o ṣe thank you o ṣe mo gbà. you have to do this you have to do this. ṣé wàá òkè kí ló ń jẹ ẹ gbà mí o. ọwọ́ ọmọdé ò tó pẹ̀pẹ̀ tàgbàlagbà ọwọ́ kéńgbé ẹni mọ̀ yìí kò mọ̀ yìí ọ̀ka kì í jọka ọkà kò jọka ohun tó jọka lọ́ka ń jẹ àléébù kan àléébù kan àléébù kan àléébù kan àléébù kan àléébù kan àléébù kan. báṣẹ́ bá mú mi àjò bí gèrè bá mú mi àjò dànù ajere òrójú gbomi dúró ẹ̀la ẹlẹ́kẹ̀ òrójú. mo lọ bẹ park lunch ẹ̀ ni so that wàá lè gbé dání tó bá ti ń lọ. Tolú ọlọ́mọ yẹn kò sọ mí di ọ̀rọ̀ bọ̀ nínú ilé eléyìí tí mò ń jẹ mi ò ti jẹ tó débi ipò tiẹ̀ máa digest ó tún ti lọ ṣe mí wow. darling ẹjọ́ èmi náà kọ́ mi fẹ́ káwọn lọ́wọ́ síbi kán gbọ́kọ̀ mi ń tà ní mi fẹ́ kán lọ fún oúnjẹ gbọ́kọ̀ mi torí ẹ̀ ni mo ṣe ń ṣe nǹkan tí mo ń ṣe má bá mi rí o. good wife. all right darling kí ló fẹ́ kí n fẹ́ ṣílẹ̀ lálẹ́. bá mi rò. you know what I have a surprise for you at night. Just watch. Sure. Yeah. I love you. Love you too, darling. You want something else? No, I'm fine. I'm fine. Oh, let me be bag me and car keys and let me speed up. Àléébù kan, àléébù kan, àléébù kan, àléébù kan, àléébù kan, àléébù kan. Ó ní ìyá ìwà gbà lọ. Àléébù kan, àléébù kan, àléébù kan. Aládé ń kó máa jáde náà. Sùkà ni mi ò ní spare kit mi lọ́wọ́. Ìta ni mi ò bá sùn sí. Tí o bá dán sìn á ní nẹ́tíwọ̀kì ní ọ̀dà ó ń dún ẹ̀gbẹ́ kí la máa pè yẹn o. Tolú Tolú Lọ́pẹ́
Tolu. She's not here. Do. Bó ti ń bọ̀. Sweetheart, party ni mo ti ń bọ̀. Tó bá rí party yẹn classy bàjẹ́. Ọlọ́run, mo ti bẹ́ẹ̀ gbóúnjẹ wá o. Party ta lẹ lọ this time around. Ṣó lè mọ̀ wọ́n ṣá. Mo rò bó lè mọ̀ wọ́n o because èmi gan nǹkan ni mo rí wọn rí. Party yìí ló pẹ́ kejì tí n rí wọn. Yesta kan báyìí tó ń gbélé kẹta ilé dádì. Cousin àbúrò ẹ̀ ló ń ṣe lénìí. Òun ni mo ní kí n bá wọn lọ. Cousin àbúrò Yesta tó ń gbé ilé kẹta dádì tẹ. Bẹ́ẹ̀ni. Ó ní lọ sóde ẹ̀. Òde ló dẹ̀ pé ẹ̀kejì tí ẹ máa ríra. Okay. God. Tolu, ọjọ́ Monday, ọjọ́ Ajé, tó níṣẹ́ máa ń ṣiṣẹ́. Ó ní wọ́n gbé gèlè sórí gẹ́gẹ́ bíi ti Madam Kofo tó gba òde ẹnìkan lọ. Just imagine. What kind of wife are you? Òde ṣá kí ló dé ṣán fi ṣe ẹ ni? Wo ọkọ mi, ọlọ́kọ tó bá pawó, ara ìyàwó ẹ̀ láti máa mọ̀. Torí ẹ̀ ni mo ṣe ró dẹ́dẹ́ ni mo kọ̀ dúdú báyìí. Pé kán lè rí mi mọ́yàn pé ọkọ mi ń tọ́jú mi. Má bínú sí mi. Wo, mi ní tẹ̀jẹ̀ ó ti ń pọ̀ jù o, ó ti ń sú èmi o, ó ti ń sú mi o. Má tọ̀ mi o. Láàrin a week, o lọ sóde ó kéré jù, o máa lọ sóde lẹ́ẹ̀méje. Ọkọ mi, ó fi yẹn parọ́ o. Last week 5 ni mo lọ. Bàbá mi dandan ní láti wẹ̀ kí o tiẹ̀ gbọ́rọ̀ tó ń sọ ṣódùn ó dẹ̀ dùn bó ṣe sọ létí ẹ̀yẹn. Mo lọ sóde lẹ́ẹ̀méje, èmi fi yẹn parọ́, òun lọ lẹ́ẹ̀márùn. Ṣọ́ra ẹ̀ Tolú o, ṣọ́ra mi ò bẹ́ ṣeré o, ṣọ́ra ẹ̀ o. Wọ́n kọ́ mi kàn bínú ni o, bóníjó bá ń jó, táláyọ̀ bá ń yọ̀, ó yẹ ká bá wọn gbégbá ọpẹ́ ni, tó táwọn náà máa ń ṣe tiwa, kọ́ lè bá a jó tiwa náà. Mo ti gbọ́. Ṣé kí ló bẹ́ẹ̀ sáyé ṣe ìfẹ́ Wá ó fi mí lẹ́ẹ̀ bíbá látàárọ̀ ọ̀sẹ̀, òun fi bí pa mí. Òun fi bí pa mí. Even oúnjẹ tí mo gbé lọ, lunch tí mo gbé lọ, mi ò jẹ taratara. Because you promised me a special delicacy. Ó ń da ẹ fún mi special delicacy. Ọkọ mi, special delicacy náà rèé. Ní kí ni? Special delicacy yẹn rèé. Oúnjẹ tó gbé wá láti party. Ó ní special delicacy tèmi máa jẹ, tí mo torí ẹ̀ sá kúrò lọ́fíìsì, tí mi ò torí ẹ̀ jẹ lunch mi. Ọkọ mi dẹ̀ dùn. Àfi àjẹrà mi. Torí òtí irin tó wà ń bẹ̀ ní jẹ́ lọ́tẹ̀ pẹpẹ ẹ̀tàn. Ọjọ́ sorry darling. Ṣé o mọ̀ bóyá àwọn ajá yẹn ti jẹun àbí wọn ti jẹun? Àwọn ajá tó wà lẹ́yìn kùlé. I'm not sure. Àti mo ṣáà tó ń gbó láìpẹ́ wọn ti jẹun nìyẹn. Okay. Wá bá mi ṣe oúnjẹ náà. Okay. Jẹ́ lọ bẹ́ẹ̀ ṣe tún jẹ. All right. Mo máa bẹ́ dànù lẹ́nu ẹ̀rọ kí ló ṣe tí mo bẹ́ bí ọ̀dẹ̀ báyìí. Mo ń bọ̀ àjẹ special delicacy ńlẹ̀. Oúnjẹ téèyàn bíi 16 máa ṣe láwọn kò ní yọ̀ kò ní máa gé sí òun lèmi fẹ́ jẹ́ ń sìn. Ọlọ́run ṣe oúnjẹ fáwọn ajá ènìyàn bá díṣọ̀ kí n gbé fáwọn jákì. Àwọn obìnrin ajíyà I swear to God Almighty. Sweetheart. I'm really gonna miss you. Shoma, this one that you're going for 3 days. Oh God. Missing you already. Shoma, tí o bá ṣe kí bóyá nǹkan tí mo fẹ́ lọ ṣe lọ́hùn as a meeting yẹn ó important gan mi ò bá ti máa lọ. Though not as important as my darling. Ṣùgbọ́n ó ṣe pàtàkì ká jẹun, ó ṣá mọ̀. That's true. Iṣẹ́ dẹ̀ nìyẹn. No problem. Èmi náà Shoma, tó bá ti lọ sìn. Mo kàn máa wà bored, so mo á decide pé bóyá kí n lọ sọ́dọ̀ mommy. Màá kàn lọ bá wọn ṣeré. Okay, yeah, fine. But phone ẹ jẹ́ kó wà lẹ́gbẹ̀ẹ́ ni. Tó bá ti dún pọ́n tètè gbé. Obviously. Because tí mi ò bá máa gbóhùn ẹ, from time to time. Nǹkan tí fẹ́ lọ ṣe lọ́mọ yẹn ní fọkàn sí. I'm missing you already, darling. Same here. Love you so much, okay? Love you too, darling. Ọlọ́run á ṣe ẹ fún mi. Mi jẹ́ tètè máa fò lọ. Let me see you now. Thank you, love. After you. All right, baby.
Kẹ́ni ẹ wọlé o. Irọ́ ni o. Mọ́yọ̀. Ẹ kí jẹ́ mẹ́ta sá. Wow. Ìyá báwo ni? Hi sir. Good to see you. Níbo ló ti ń bọ̀? Mo wá ríyàn ní side bẹ́ẹ̀, mo á rò pé kò ní dá ká kọjá wá dílé ọba ká má kọba. Màá ní kí n yàkín. That's wonderful. Daddy ńkọ́, mommy ńkọ́? Wọ́n wà. Ṣé ìfẹ́ náà ṣì wà? Bẹ́ẹ̀ ni, wọ́n yìí wà bẹ́ẹ̀. Bọ̀tí wọ ilé ọkọ ló máa wà báyìí. Rárá sá o. Ilé ọkọ ló wà. Rárá o. Mo ti ẹ̀ jẹ́rìí ẹ̀gbọ́n mi ò jẹ́ gbarú ẹ̀. Bí ọmọ rántí gbogbo ara kékeré tán máa ń kó wa káàkiri bíi ẹ̀gbọ́n àtàbúrò. Tán bá ń sọ pé ó yá ìwọ ṣe nǹkan báyìí bí ò bá ti mọ̀ báyìí wọ́n máa fún vadi. Wọ́n ti jẹ́ tún sí. That's nice. But tí màá jẹ́ wájú jáde ń sìn tí mo bá sọ pé àbúrò mi ni àwọn èèyàn nígbàgbọ́. You're not a big girl. Yeah, that's nice. Pẹ̀lẹ́. Yes sir. Ìyàwó yín kọ́ sà? Òun ò sí nílé. In fact, ilé wọn ló yẹ kó wà báyìí. Okay. Torí pé èmi fúnra mi mo ti dágbére pé mò ń lọ sí Abuja. Mo dé airport náà pè mí pé meeting ta fẹ́ ṣe yẹn wọ́n ti sún síwájú. Mo ṣe wálé kan tí mo gbé mo ti dé gan. Kí ló máa jẹ báyìí o? Kí ló máa fi ṣe lálejò báyìí? Mo yọ̀. Àbí Fọlábí tàn mí jáde láti gbóbìnrin wá sílé mi. Fọlábí. Ọmọkùnrin yìí abúlé ìburúkú tiẹ̀ làwọn ọkùnrin ni. Ọlọ́run burúkú ibi ló wà ló ṣọ́ ní títì tó gbé bàgì ilẹ̀ pálọ̀ àwọn wọ́n ṣàǹfààní ẹ̀ tí má rí máa gùn pa ní Fọlábí. Ṣàbùjá sí ọ̀sán pé òun lọ lélẹ̀ mo ní ṣàbùjá rẹ̀ dá mi lóhun aláìlójú ti ọkùnrin ó wá ti èmi jẹ́ lọ sọ́dọ̀ mọ́ mi ó wá gbóbìnrin wálé àwọn ọmọ olóyè burúkú tó pé ọmọ fẹsẹ̀ gba títì kiri báyìí ni àwọn ọmọ tó pé rọ́ọ̀sì máa ń ṣe wá sínú ilé tèmi matrimonial home mi. Fọlábí ọmọ aláàánú kẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ jáde sí mi tí wọ́n rí pa Fọlábí tí wọ́n pọ́ mẹ́lẹ̀ máa pa rẹ̀ wọ́n máa pa ẹ̀ ó sí ọkùnrin ó jáde ọmọ mi báyìí wọ́n sáfọ́ ní mo lè fọwọ́ sí ṣé ó jáde o kó jáde ọkọ mi nínú ọ̀nà ọkọ mi nínú ọkọ mi kò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Àǹtí Tolú, ẹ káàsán. Okay, Tolú. Obìnrin tí mo gbé wálé wá bá rẹ̀. Ṣé o rántí? Mo yọ̀ nìyẹn. Ọmọ ẹ̀gbọ́n mi tán wà nífẹ̀ẹ́. Tán yá wa ní mọ́tò wọn tá a fi ṣe wedding. Inú káwọn la jókòó sí, o rántí? Tán tó ní kí n fún ẹ ní 100,000 naira. Specially. Ọmọ wọn nìyẹn. Mo yọ̀. Wọ́n ní kò wá kí ẹ lẹ́yìn ìgbéyàwó. Ọ̀rọ̀ àlejò tó ṣe. Uncle, mo ti fẹ́ máa lọ. Màá rántí jíṣẹ́ yín fún dádì àti mọ́mí. Màá dẹ̀ rántí jẹ́ tìyàwó yín náà. Ìmọ̀, ṣọ́kọ mi ló ṣàlàyé gbogbo nǹkan tó sọ yìí fún ẹ. Ṣó parọ́ mọ́ ẹ ni? Tolú mo ní ṣírọ́ ló pa mọ́ ẹ. Sórí aṣọ tó bá kángun sí eegun ni wọ́n máa ń pè ní jẹ̀pẹ̀. Mo súnmọ́ fámìlì yìí dáadáa gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ọkọ ẹ̀. Mo dẹ̀ mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ̀bẹ̀ lèmi fẹ́ bẹ̀ ẹ́. Mo fẹ́ yẹ kó ṣe sùúrù gan-an. Sórí à ń lọ sí pátì yẹn. Mo fẹ́ yẹ kó díwọ́ ẹ̀kọ́.
owú jíjẹ mo fẹ́ kó reduce ẹ̀ nítorí pé wọ́n ní ifá owú jíjẹ kan kì í fọ́re. Tolú ọkọ ẹ nífẹ̀ẹ́ gan-an mo dẹ̀ fẹ́ kó máa tẹ́ lọ́rùn. Ó dà mo ti gbọ́ ó ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ mo promise ẹ pé màá ṣàtúnṣe. Elédùà adé fún ẹ ṣe ó yá mo fẹ́ kó wọnú ilé báyìí kó lọ bẹ̀. Kò burú. mo ṣẹ̀ṣẹ̀ wá gbà pé olórí burúkú àbúrò olóṣì ni ọmọkùnrin ẹ kò jọ mí lójú fún ẹ tẹ́lẹ̀ náà wọ́n ti ní aṣọ tó bá dá fọ̀bọ̀ kò kí n tẹ́ lọ́rùn àfi tó bá rìn wòwò ìwọ olórí burúkú má ṣàǹfààní. òun bèrè lọ́nkúta lèmi bá wí Táíwò tó ń ta táyà ní Taiwan ni ọ̀dẹ̀. ṣé jẹ́ kí n sọ kọ̀kọ̀ fún ẹ Fọlábí tí ẹ dá mi lóhùn kí ni nǹkan tó kù gan-an tóbìnrin máa ń ṣe fún ọkọ ẹ tí mo fi ṣe fún ẹ. mo bèrè lọ́yẹ̀ ni kò dá mi lóhùn tí n bá lọ sí pátì mi ò ní lè fẹ̀dọ̀ lórí òróǹro nítorí pé mo nífẹ̀ẹ́ ọkọ mi náà ni àfi kọ́kọ́ mi wà lọ́dọ̀ ẹ̀ máa tún lọ sí pátì náà máa wà ń bẹ̀ máa wá special meal tèmi àti ẹ máa jẹ special for just the two of us síbẹ̀síbẹ̀ náà wàá kọ náà lọ mi ò tẹ́ ẹ lọ́rùn náà ni wàá tún pè mí pé ìyàwó mi ò lè ṣe onulé ká lọ ṣe ohun tí lọ́kọ láyà ń ṣe máa tún lọ síbẹ̀ náà síbẹ̀síbẹ̀ náà máa ṣe fún ẹ mi ò tẹ́ ẹ lọ́rùn àní ò tiẹ̀ sọ fún mi pàtó ohun tó kù tóbi máa ṣe fọkùnrin tí ẹ ti ṣe fún ẹ tèmi yóò ti ṣe àwọn tó wà tó complain ó gbádùn pàtì ara ẹgbẹ́ náà sọ fún mi ṣé tí n bá fẹ́ tí ọkàn mi wà sẹ́mi ní protected síbẹ̀síbẹ̀ náà mi ò mọ̀ ṣe náà ni síbẹ̀síbẹ̀ náà mi ò ṣe tó jẹ́ kí n sọ fún ọ Ọlọ́run tó dá èmi àti ẹ ó mọ̀ pé mo gbìyànjú gan lórí ọ̀rọ̀ yìí and I'm fed up at this point ó ti sú mi tó bá wù ìwọ Fọlábí o lè lọ kẹrù mi báyìí náà má tiẹ̀ lọ kẹrù mi èmi fúnra mi máa jáde fún ẹ kó lọ try ẹlòmíì wo ló ṣe aláìnítẹ́lọ́rùn fún mi. ṣe pa lórí ní tiẹ̀ lọ́bọ̀ pa ní fùrọ̀ o eku asíndé òórùn dé ẹ̀yìn lọ́la kan fi rìn lódò àlébù kan àlébù kan àlébù kan àlébù kan àlébù kan àlébù kan àlébù kan. àgùntàn sunkún àìlèyìn àjànàkú ń sunkún àrètè bó tiẹ̀ epo kínkín bojú omi jẹ́ kinní kan ló bàjá ò jẹ́ apá rẹ̀ ló gùn ju tán lọ àlébù kan àlébù kan àlébù kan àlébù kan àlébù kan àlébù kan àlébù kan. orí ẹyẹ lérí tó ń bolo ó ń bínú bẹ́ẹ̀ ẹyẹ tó ń sùnú ilé ní àgbègbè tó gbórí jàǹkàn wáyé inú igbó nìyẹn máa wà àdán oríran ní ọ̀sán gangan abẹ́ orí àlébù kan àlébù kan àlébù kan àlébù kan àlébù kan àlébù kan àlébù kan. ọwọ́ ọmọdé ò tó pẹ́pẹ́ tàgbàlagbà ọwọ́ kéńgbé ẹni mọ̀ yìí kò mọ̀ yìí ọkà kì í jọkà ọkà kò jọkà ohun tó jọ. Darling. Olúwa tún mi sìn.
Báwo ni? Mo okay. Ẹ káàbọ̀. Ẹ wo ẹ tẹ kọ́kọ́ wá lọ bọ́ṣọ yín sílẹ̀ náà. Dúró kí ló ń ta sánsán yìí? Ẹ tẹ kọ́kọ́ wá lọ bọ́ṣọ lẹ́nu kẹ́ tí wàá fàbọ̀ sórí ilé tó ń ta sánsán. Bẹ́ẹ̀ ti ẹ rí. Dalẹ̀, kí n má gbàgbé. Àwọn aṣọ mi tó dọ̀tí, ṣé o ti bá mi kó wọn fún alágbàfọ̀? Bébì, aṣọ ọkọ tèmi, olówó orí mi, adé orí tèmi, falágbàfọ̀. Irọ́ o, mo ti fọ gbogbo ẹ̀ pátápátá. Mo dẹ̀ tún ti háyọ̀ nẹ̀. Gbogbo ẹ̀ wà nínú wọ́jú. Olúwa tó mi sìn. Orúkọ ọmọ ló ń romù. Mú ìwà tó ń bá wọn múre wá, tó mú ìwà. Ṣé o mọ̀ pé lóòótọ́ ó tó mi sìn, ó tó mi fẹ́, ó tó mi tọ́jú. Àmọ́ ìwọ nìkan náà ló ń ṣe gbogbo ẹ̀. Ìwọ nìkan wàá gbálẹ̀, ìwọ nìkan wàá fọlẹ̀, ìwọ nìkan wàá fọṣọ, ìwọ ni wàá lọ́ṣọ, ìwọ wàá ṣe gbogbo ẹ̀. Wàá bẹ́ṣu, wàá gúnyán, wàá síbẹ̀. Ó dẹ̀rọ pé kí n bọ́ ọmọ ọ̀dọ̀ fún ẹ. Ọmọ ọ̀dọ̀? Mi ò fẹ́ o. Kí ló gùn mi ṣe tí ò fàárọ̀ jù? Ẹ wo, mi ò fọ́ ọmọ ọ̀dọ̀ o. Ẹ̀yin mọ̀ pé nǹkan tá a bá fi sílẹ̀ báyìí lọ́mọ ewúrẹ́ máa ń gbé mi. Ẹ jára lọ. Dúpẹ́ ọkọ mi. Ẹni yìnyín là ń yìn. Àdúrà mi sí Elédùmarè ni wípé kó ṣe àmì sílẹ̀ ìta àti ṣe kó di ènìyàn abẹ̀mí alálùbáríkà. Àmì tó mi sìn. Ṣùgbọ́n èèyàn abẹ̀mí alálùbáríkà tó ń sọ yìí ó ṣì wà lára mi. Mi ò tí ì pọ̀ fún ẹ rárá àti rárá torí pé omi ṣì wà lámù. Ó tí ì bùnmú mẹ́ gan-an ká máa sọ pé ń ṣe ló ti gbọ́n kúrò. Eré ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Ṣorí lè ta ṣe yìí bí ká pè ní part 1. Part 2 la ṣe máa bẹ̀rẹ̀ báyìí. Part 2 dẹ̀ máa ń dùn ju part 1 lọ torí òun ni conclusion story. Ibi tó bá wù ìfúnlẹ̀ lẹ́yìn ni kò darí ìgbẹ́ mi sí. Níwọ̀nba ìgbà tó ti jẹ́ wípé tí ìdùnnú lẹ fi ń bomi sínú òdòdó mi bó bá wá jẹ́ pé pàtẹ́ nǹkan lè bá a fẹ́ lọ èmi gan wà ní fún. Tó mi sìn kọ́ lọ́mọ kìlọ̀ fún ọmọ rẹ̀ o. Ọkọ mi olówó orí mi ibi báyìí lẹ wá dúró sí tẹ̀ ń ronú oúnjẹ yín wà ní dining bẹ́ẹ̀ ẹ jẹ ẹ wá jókòó síbí láti àárọ̀ tẹ́ ti jí mo ti notice pé inú yín ò dùn sí mi kí ni bá tiẹ̀ lè ṣe ẹ ṣe ó ní mo lè ṣe yín tẹ́ ẹ lè sọ fún mi. Olúwa tó mi sí ó ṣe mí kódà mi ò tiẹ̀ rò wípé o lè ṣe mí láíláí. Ọ̀tọ̀ ni ìbànújẹ́ tó dé bá mi. Nǹkan tó dẹ̀ ń ṣe mí ọ̀hún ò ní jẹ́ kí n lẹ́nu oúnjẹ. Kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n. Ọkọ mi ẹni mi ní ò dùn tí inú yín ò bá ti dùn inú tèmi náà ò lè dùn ohun tó bá ti dé bójú yín ó ti dé bá mọ tèmi náà jọ nítorí Ọlọ́run lówó orí mi kó tó bá wà ń bẹ gangan ni kẹ́ ẹ sọ fún mi ẹ jọ. Ẹ dìde ẹ jókòó. Ó ṣe tó mi sí ọjà rẹ lọ́dẹ ọkọ̀. Contract gan ni mo ti ń ṣe wàhálà lé lórí tipẹ́tipẹ́. Kódà ó ti ń lọ bí oṣù kan sí tí mo ti ṣe wàhálà láìsùn àti láìwò. Mo ti náwó, mo ti nára, mo ti dààmú, mo ti rìn. Tó bá ṣọ́ mi dáadáa, wà ní pé láti bí ọ̀sẹ̀ méjì kan sẹ́yìn mi ò tí ń sùn dáadáa.
gbogbo ọkàn mi ti wá balẹ̀ pé tèmi ni contract yẹn máa jẹ́ mo ti fọkàn tẹ́ torí ní gan-an ló yẹ kí n lọ gba díẹ̀ lára owó tí máa fi execute contract yẹn. ṣàdédé náà pè mí ní tẹ̀tẹ̀ múra tán ṣàdédé náà pè mí láàárọ̀ yìí pé àwọn ajúnilọ kan ti kẹsẹ̀ bọ́ contract yẹn kódà wọn náà ti kí gbogbo ara bọ̀ wọ́n ní kò dájú pé ó máa jẹ́ tèmi mọ́ nígbà tí àgbọ̀ kúrò léèyàn bá já sásán ni. ọkọ mi ṣé ẹ nígbàgbọ́ ṣá. nígbàgbọ́. tí wọ́n bá ju yín lọ wọn ò lè ju ọlọ́wọ́n ọba lọ so torí ẹ̀ lè ṣe wá jókòó síbi lè ṣe jẹun ó dáná ẹ máa wá ṣe nǹkan kan fún mi nísìnyí ẹ bọ́ sí dining ẹ jẹ oúnjẹ yín ẹ fomi tútù lé ẹ wá wọ aṣọ ẹ gbàbẹ lọ kẹ wá wo nǹkan tọ́lọ́run máa ṣe. báwo ni. ọ̀rẹ́ kí ló ṣẹlẹ̀. o ṣe bàbá ó máa ṣe o. ṣé kò ń ṣe pé bá ṣe fẹ́ kó rí. bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí o mi ò ní tẹ̀ jẹ́ contract yẹn ti bọ̀ sí. ṣé o dẹ̀ mọ̀ pé mo ti lose hope lórí contract yẹn ṣá. bẹ́ẹ̀ gẹ́lẹ́ lèmi náà máa ṣe lose hope tómi sì ló máa tún encourage mi láti ṣe àfi bí ẹni pé ó ti pè wọ́n lọ́hùn yìí pé ẹ fún ọkọ mi ní contract yẹn o mi ìmọ̀ irú ọmọ yẹn rí látìgbà tí màá ti fẹ́ ọmọ yẹn máa special rẹpẹtẹ máa ní ṣó láti ọjọ́ tí mo ti fẹ́ ọmọ yẹn gbogbo nǹkan ẹ̀ pátápátá yìí ló máa ń ṣe déédéé ó kì í bínú kì í jà kì í rìn di òru kì í lọ pátí kì í ṣàgbèrè pábánbárì ẹ̀ ó tún wá ní tẹríba gan ó dẹ̀ tó bẹ̀rù Ọlọ́run. kò sí rọ́ọ̀nù gbogbo nǹkan tó sọ gbogbo ẹ̀ pátápátá ló right well èmi náà ti máa ń wo ọmọ yẹn wọ́n rí pé ọmọ alálùbáríkà ni ẹ̀bùn pọ̀ lára ẹ̀ gan ọ̀rẹ́ a ní láti celebrate ẹ̀. ó yẹ di dandan ṣùgbọ́n kí n tó celebrate ẹ̀ bàbá ní ká kú ṣe pátí náà omi ló máa rọ̀ mu bí gèrè jẹ́ kí n délé lọ́dọ̀ ọmọ yẹn kí n jẹ́ kí ìyàwó mi mọ̀ pé bó ṣe fẹ́ kórè ó ti rí bẹ́ẹ̀. ó ṣe pàtàkì. mo kàn wó pé etí tó gbọ́ àlọ́ kò gbọ́dọ̀ má gbàgbọ́ ni mo ṣe ní kí n kọ́kọ́ fi tó ẹ létí. alright ó ṣe gan. tètè máa congratulations ọ̀rẹ́. o ṣe ọ̀rẹ́ àjọkú oríire náà ni. ṣùgbọ́n omi kọ́ ló máa mú o etí ẹ̀ tàǹkàrà díẹ̀. tómi sìn bọ́ọ̀ lọmọbìnrin lè gbà lọ́ba ìlọ́lọ́run kó dẹ̀ jẹ́ kí a jọ wẹ contract tó bọ́ sí i ó ń kúrò ní báyìí tómi sìn lótìtọ́ ó gbìyànjú gbogbo ibi tó yẹ ká wá dé gbogbo ẹ̀ pátá la wá dé a ò rí. ó kàn ń yà mí lẹ́nu lọ́mọ tó jẹ́ pé kò ní àléébù kankan kò ní àbàwọ́n rárá. ṣòro ọmọbìnrin yẹn ó rẹwà ó níwà gbogbo nǹkan tí mo bá ti ń fẹ́ báyìí ló máa bá mi fẹ́ eléyìí tí mo bá ti kàn ó dẹ̀ máa bá mi kàn. Ọlọ́run kí ni mo ṣe fẹ́ ṣe báyìí. Fọlábí kò sí ṣíṣe kò sáìṣe tẹ̀sìn bá dà ní àtúngùn ni àìrìn jìnnà láìra bù kí ọ̀kẹ́rẹ́ tábà túnú lé dáadáa àárí ayan funfun wàá ṣọ̀kan kiri ni o wàá ṣọ̀kan kiri ni.
ṣe ọkọ mi? Àwọn ẹ̀gbọ́n ẹ̀ náà ṣe òṣì. Àwọn ẹ̀gbọ́n ẹ̀ òun náà ṣòṣì. Kí ló ń pa ẹlẹ́rìn sí? Kí ló fọ́ ni? Mú mi dání, máa tí wọ́n bí ẹ ṣú. Yàgò kí ni tí wọ́n wọlé tó ń ṣe? Jọ̀ọ́ gbé kíní kún wájú mi jèrè. Àti ta, ṣé ò ń ṣe pàtí ni? Ṣé àwọn nìkan là ń gbàdúgbò ni? Àbọ̀ kì í gbọ́ complain all the time ni. Why are you turning my house to a club? O mọ̀ pé I don't know mi mọ̀ ó kàn fẹ́ máa dánú bí mi ni. Ó ní pé kí má máa lọ ta lọ ṣe fàájì mọ́. Mo dẹ̀ ti wọ ọmọlúàbí tó bí nílé eré tọkọ tó gbẹ̀kọ́. Mo gbọ́rọ̀ sọkọ mi lẹ́nu. Yes, mo gbọ́rọ̀ sọkọ mi lẹ́nu. Mo ti ń jókòó sílé, mo dẹ̀ ń ṣe fàájì ara mi, mo ń dánú ara mi dùn. Pẹ̀lú àwọn kinní kéékèèké èròjà oríṣiríṣi. Ó tún dé wọlé, bẹ̀rẹ̀ sí ní pariwo. Ó bẹ̀rẹ̀ sí ní pariwo, kí ni mo fẹ́ fi táyé ẹ lọ́rùn? Sọ fún mi. Dúró. Ṣé wà ló ń wò ṣá? Ṣé wà ló ń wò yìí? O kàn tẹ imagine, o kàn rò pé ká ní ṣe ni mò ń kó àwọn ọ̀rẹ́ mi bọ̀. Ká wá bá ẹ báyìí, ká bá ẹ lórí rádaràda. Ṣé ó máa dáa? Òun ló dùn jù. Gbogbo wa dẹ̀ jọ máa ṣe fàájì pọ̀. You know what I'm saying? Dẹ̀ jọ máa ṣe fàájì pọ̀. Ìrọ̀ àwọn ọ̀rẹ́ mi lè bẹ́ ṣòṣì. Owó kékeré gbogbo àjọ ṣòṣìpọ̀ àtẹ̀mí àti àtàwọn ọ̀rẹ́ kí gbogbo akájọ wa ṣòṣìpọ̀. Òṣìdìran nìyẹn. Stop it. Ní sùúrù. Mi gbogbo ilé tó ń ṣe now. Stop it now. No. Baby, no. Seriously, o fẹ́ máa jẹ́ kí inú máa bí mi sìn yìí. Ṣé the mood tí mo wà yìí? Present situation mi yìí. Wọ́n ní mi gbọ́dọ̀ bínú. Ṣé wàá rí tí living room ẹ yìí tó ń jọ ẹ́ lójú? Tó yẹ kó máa pariwo lé mi Jessica ìyàwó ẹ. Ṣé bedroom mi, personal bedroom tí mo jogún lọ́wọ́ ẹ̀? Ṣé kò sẹ́ni tó lè mú mi bẹ̀? Kò yé ẹ ni. No, wá. Máa kó di crowd. Kí ló fẹ́ mu? Èṣì ló ṣe. I love you. Ǹjẹ́ mi ti dára báyìí? Kí ni ìrìn ṣọtí lásán mọ́? Dá pé gbó ti fẹ́ máa rọ́ sọmọ ẹ̀ lọ́pọlọ. Punishment lélẹ̀, mo ṣe Ọlọ́run lẹ́ṣẹ̀ kan wá fún ọmọ ẹ̀ punish because mi ò deserve ìyàwó wèrè báyìí. Àtàárọ̀ ni mo ti gbé oúnjẹ yìí sí dání mo àbẹ́sàn pé màá ti tutù báyìí mo wò pé o busy bí báyìí ni mo fẹ́ pé kí n gbé kí n kúkú wá gbé wá fún ẹ bí báyìí kò lè jẹ́. Ẹ jẹ́ iṣu àtẹyin lélẹ́ ìkẹ́. Ọkọ mi sórí mi can you see me sórí mi. Orí mi. Orí mi lórí dúró o ò dẹ̀ rí pé ṣọ àtẹ̀yìn ni mo gbé wá. No, mo rí mò ń confirm ni. Bóyá kó rí pé ṣọ àtẹ̀yìn ni náà àtẹ̀yìn pé bóyá o ní sorry bóyá o ní. Ṣé o máa ha mi lọ́rùn sí ni o bá ti bá mi ṣe nǹkan mi ìyàtọ̀ sí iṣu àtẹ̀yìn. Iṣu àtẹ̀yìn ni mo lè ṣe má bínú jẹ́. Láti máa ṣe iṣu àtẹ̀yìn iṣu yẹn máa ta mí láyà ni. Dẹ̀yìn kí ló tó tún dá òróró mi sí lẹ́yìn ìgbà tó ní tán. Òróró bíi ti báwo òróró bíi ti báwo my love àtòróró àtẹ̀yìn àti omi gbogbo ẹ̀ máa ń wọnú ara wọn ni mo dìpọ̀ ni kò sóróró ń bẹ̀ òróró dà sóróró nú ẹ̀. Ṣé ìgbà tó fi ọbẹ̀ tí máa fi gé iṣu òfin. Ẹgbà mi o wọ́n ti mọ́kọ mi o. Kí ló ṣe? Ẹgbà mi ara ilé ẹgbà mi o wọ́n ti ṣọkọ mi o. Iyọ̀ yàrá mi wà bẹ̀. Àwọn ẹ̀wà ń bẹ̀ ẹ́. Iyọ̀ ti jẹ́. Iyọ̀ bíi ti báwo? Oúnjẹ tí mo fọwọ́ ara mi sè.
fún bìtì bá iyọ̀ ọ̀rọ̀ sí ń bẹ̀. Báwo ni? Ó ní ìnà iyọ̀ bí fífẹ́ kó sí iyọ̀ ń bẹ̀. Ṣé bọ́ ní ẹyin iyọ̀ ló máa fi ń dín? Iyọ̀ mo fi dín fún ọkọ mi. Iyọ̀ mo fi dín. Ó dẹ̀ ní iṣu. Ṣúgà ló máa fi ń sè. Ṣúgà bíi 8 or 10 cubes mo dà sínú ẹ̀ fún wọn nìkan. Kí ló dé? Kí ló dé? You wanna kill me? Ṣo fẹ́ pa mí ni? Okay, mo wọ́n máa ṣẹlẹ̀ báyìí. Mo bá rí pé bóyá orí ahọ́n ẹ̀ iyọ̀ tó wà níbẹ̀ ti pọ̀ jù. Ó lè bu ẹyin yẹn sẹ́nu. Tó bá bù sẹ́nu, kó bá bomi sí. Tó bá bomi sí, omi yẹn á lè máa fọ iyọ̀ yẹn kúrò. Kó wọnú kitchen, kó mú àṣẹ. Bá máa ṣe da ẹyin yẹn sínú ẹ̀. Tó bá ti dà sínú ẹ̀, mú mi, kó dà á lé, kó gbọ́n báyìí. Tó bá gbọ́n gbogbo iyọ̀ tó wà nínú ẹ̀ máa kúrò. O dẹ̀ gbọ́dọ̀ jẹ oúnjẹ yìí. O gbọ́dọ̀ jẹ ni o torí mi ò rò pé ìyá ẹ ni mò ń sọ. Mi rò pé ìyá ẹ máa dáná sílẹ̀. A wà ní kíchìn látàárọ̀ a máa dáná. Tó bá dáná tó wàá kẹ́sẹ̀ lẹ́sẹ̀ wàá lóòní jẹun. O gbọ́dọ̀ jẹ oúnjẹ tí mo sè fún ẹ yìí. If not, tó o bá jẹ. Kò tó rè ẹ wò kò tó ayé. Àlébù kan, àlébù kan, àlébù kan, àlébù kan, àlébù kan, àlébù kan. Kọjá o, kọjá kó mẹ́ o. Ajá ẹ̀ máa láyà o tó wọlé tọ ẹkùn mi wá. Ọmọ ajẹ́ ọdẹ tó bá gbójúgbóyà ó lè wọlé tẹkùn láì farapa. Torí gbogbo àwọn òkígbẹ́ arọ́bì àfòràn ayẹta èyí tọ́dẹ ń lò yẹn àwọn èyí tó bá gùn sílẹ̀ ajẹ́ ọdẹ ti fẹnu pọ́n gbogbo ẹ̀ la. And beside ọkọ̀ ìṣàsìn ni. Ó mà wá létí ẹ̀ ó ń sùn ṣọmọ kó bàjẹ́ orí. Ó ń sùn rún ọ̀sán. Ọkọ̀ yẹn láti jọlẹ̀ torí tó wá jẹ́ mi ni ìwà wà báyìí òun á dúró máa forúnlẹ̀ máa mú ẹni o. Wá ọlá ní sùúrù ní sùúrù. Inú ọkọ̀ ó ti bà mí lẹ̀ ni. Wà ní jẹ́ kó bà ẹ́ lẹ̀ ni torí mo ti ṣètò kínní ọ̀sẹ̀ tó kọjá ìwọ ló ní ṣe bó ló pé ọ̀sẹ̀ yìí tọkọ mi jẹ́ kí n tẹ́ lọ́rùn. Má sọ̀rọ̀ ọ̀sẹ̀ mọ́ bó ṣe máa ń sọ̀rọ̀ ọ̀sẹ̀ létí mi yẹn inú mi ò kì í dùn gbogbo ọ̀sẹ̀ tó ń sọ yìí alẹ́ ọkọ ẹ̀ ló ní gbogbo ẹ̀ throughout ọ̀sán nìkan ni mo nínú ọ̀sẹ̀ kan tèmi náà bá mú ọ̀sán tiẹ̀ tí mo bá lò mọ́ ọ̀sán tèmi kò bá dìnnà òun jásáré. Má para ẹ̀. Ó ṣáà tí ló bàjẹ́ òun jáde. Ó dàgbórí sí i. Ọlá gbèrò ọkọ̀ màálù náà. wàhálà ẹ̀ ò lè mọ̀. Ọlọ́run kí ló borúkọ ẹ̀? Sá. Ayé òde mi dá fún nǹkan tó ṣe. No, wọ́n lè ti sùn. Wọ́n lè ti sùn mí. Wọ́n lè sùn. Ta ló sọ pé mi sùn? Ní sùúrù. Ẹ wo báyìí ara àbọ̀yé báyìí ti bàjẹ́ àbọ̀yé báyìí ti. Kí ló ṣe é bà? Ní sùúrù wá bí. Kí ló ṣe é? Ṣé ní báyìí? Má lọ tiẹ̀ jàre ọlá, má lọ tiẹ̀. Kí ló ṣe é tààrà ẹ̀ ń gbóná báyìí? Kí ló ṣẹlẹ̀ fún? Wá sí ẹ̀ èmi nìyí èmi kàn mú sálọ lálọ́ lọ. Kí nìkan tó kí ló ṣẹlẹ̀ gan-an? Tó mi lókè wọ́n kò la hypertension má para ẹ sí mi lọ́rùn you know I love you. Jessica kí ló ń ṣẹlẹ̀ sí ìgbésí ayé mi? Kí ni nǹkan tó ṣayé? Kò sí nǹkan tó ṣayé ọkọ mi. Ayé ẹ wà okay. We're perfect for each other. Èmi lọ́lọ́run yàn fún ẹ. Ó gbé ọkùnrin wá ká mi mọ́lẹ̀. Jessica. Fúlábí mo gbọ́kùnrin wá ká ẹ mọ́lẹ̀. Sórí ọkùnrin lórí mi. Àbórí tèmi àti ẹ̀ ṣèwé ọkọ àtìyàwó. Èmi àti ẹ̀ ṣèwé ọkọ àtìyàwó náà kò ń ṣọkọ mi. Ń ṣòro mi pé báyìí. Jessica èmi ni mo wá jẹun tó ń pín ọjọ́ fún wa ó ń pín oorun fún wa kò ń ṣe ọ̀sán kémi máa ṣe òru olórí burúkú yẹn tó wá sọ pé èmi ti ń ṣe òru all the time òun fẹ́ mú nínú òru tèmi kó ná nínú lẹ́bi. There you go orí pé ó ṣe mistake mi sọ fún ẹ pọ̀ sán àtòru mo ní ọ̀sẹ̀ kan ti tiẹ̀ bí ṣe pín nìyẹn ṣé ó pọ̀ jù ní kí ni mo ti ń ṣe kí ni mo ṣe pé mo gbọ́kùnrin wá sínú ilé
ṣé ọjọ́ kan wà rí tèmi wá sí ibi iṣẹ́ pé hello Mr. Fọlábí o kí lẹ̀ ń ṣe ń bẹ̀ yẹn ẹ̀yin àtobìnrin wo lẹ́jọ́ wà ń bẹ̀ yẹn kò ṣẹlẹ̀ rí àti pé òòdè lérí kí n fẹ́ fọ aṣọ ẹ̀ kó bọ́ǹdọ̀wé ẹ̀ kí n gbóòórùn ẹ̀ pé kí ló ń rùn bẹ̀ kò ṣẹlẹ̀ rí so kí ni mo wá tí ì ṣe mi ì sẹ́ẹ̀tàpọ̀ ẹ̀rí pé ṣé kọ́ńdọ̀mù wà ń bẹ̀ àbí kò sí ń bẹ̀ ilé mi níwájú ẹ̀ ní oṣù ẹ má ṣọ́ mi ṣáyé ẹ̀ fi ṣáyé mi ni kádẹjọ́ padà sínú ilé ó ní mò ń pín oorun èèyàn kan sùn ọ̀sẹ̀ kan èèyàn kan sùn ọ̀sẹ̀ kan ìyẹn á sùn tiẹ̀ ọ̀sẹ̀ kan máa flush up ìwọ náà wá sùn tiẹ̀ ọ̀sẹ̀ kan wàhálà ìkíní yóò dàpọ̀ kò sí màgòmágó kankan nínú ẹ̀ rárá oníkálukú á ṣe tiẹ̀ ní ṣayé ẹ̀ kí n ṣayé mi ní kádẹ padà wá sílé kádọkọ àti ìyàwó padà ṣó jẹ́ tuntun ni. ṣé mo wà ókè bá ń ṣe. over kí ló máa jẹ. dáhùn kí ló fẹ́ jẹ àti kúrò lórí yẹn kí ló fẹ́ jẹ. Jessica. ajá lọ jẹ tinú ilé gbà yẹn kó o bá jẹ tinú kitchen jálọ ní iṣó. Jessica. ní iṣó nílé. Ayé mi máa ti parẹ́ ìjẹta. wọlé àìwọ́ láyé ẹ̀dá jù níṣó sílẹ̀kùn. ó sì kọ́kọ́. ìmọ̀jọ́jú ọ̀rẹ́ wa ló pe ó ní kí n dá chẹ́ẹ̀kì yẹn padà ó ti fún mi lówó yẹn cash mo sọ mo ní mi ò lè gba chẹ́ẹ̀kì yẹn mọ́ ṣàní ṣé ó ṣàti yé mi gbogbo ẹ̀ nǹkan maths ló ń bá ṣiṣẹ́ statistics ló ń bá ṣiṣẹ́ kò burú ọlọ́run á fún wa ní gbogbo ẹ̀ ṣe. Okay. Màá jẹ́ kó mọ bí gbogbo ẹ̀ bá ṣe lọ. All right. O ṣé. Yeah, bye. Kúṣẹ́. Àjọ, ń bo ló dà ní àárọ̀ kùtùkùtù báyìí. Má sọ fún mi pé ó rántí. Kò possible kó sọ pé ó rántí jàre. Ṣé o fẹ́ wá sọ fún mi sìn pé o ti gbàgbé pé mo sọ fún ẹ pé ọ̀rẹ́ mọ́mì mi àbúrò ọ̀rẹ́ wọn tó jẹ́ last born àwọn ẹbí wọn yẹn ṣé o ti gbàgbé pé mo sọ fún ẹ pé wọ́n ṣe birthday lénìí ni. Jessica. My love. Òde ọ̀rẹ́ mọ́mì ẹ̀ ló ń lọ this early why kí ló dé kí ló le tó yẹn o tún lè tiẹ̀ ṣe o tán ẹ̀ ṣe o ṣe ojúṣe tó yẹ kíyàwó ṣe ó dé bọ́ sáṣọ ó ló ń lọ sóde. My love kí ló ń sọ jáde lẹ́nu tí ó dùn yìí ní 7 a.m. ló early kò early torí tán ò bá rí mi wọ́n lè ṣe pátì yẹn kó lè dùn amúlùdùn lè mí pátì ò lè dùn gbọ́dọ̀ ṣètò bí a ṣe máa gba chair canopy bólórin ṣe máa débẹ̀ ní time tó yẹ kó débẹ̀ bọ́ọ̀ máa jẹun báwọn èèyàn ṣe máa dé in fact mo tún gbọ́dọ̀ láti dúró kí rí bọ́ọ̀ máa palẹ̀ mọ́ gbogbo àwọn chair tó máa dá gbogbo nǹkan tó gbà padà tọ́n bá rí ibi pátì yẹn ò lè dùn wọ́n lè ṣe é. mo láti wà ń bẹ wà very important tí mi ò bá lọ síbi ibẹ̀ wà láì wọ́n máa bínú. mo ti wọ́n bá mi arrange oúnjẹ jẹ́ kí n jẹun kó tún máa lọ. oúnjẹ ṣó tún máa jẹun ni. òde wèrèwò ló ń lọ tán yẹn tẹ́mi ò fi nítorí ẹ̀ jẹun kí ni tó mọ gbòòṣì tó ń kalẹ̀ ẹ̀ ń sẹ̀. kò sí wàhálà ṣé wọ́n fẹ́ jẹun ní ọkọ mi nǹkan kékeré màá ṣe oúnjẹ wá fún ẹ ń sìn. màá ṣe oúnjẹ wá fún ọkọ mi I'll satisfy you my baby. ọmọ ẹ tẹ́lẹ̀ ló ń sọ jákàjáká. ọ kékeré màá fún ẹ lóúnjẹ ọkọ mi èmi tí mo mọ̀ tọ́jú ọkọ èmi tọ́kọ ń léèrè tí mo gbẹ̀kọ́ ọkọ kékeré oúnjẹ ní ìdàrẹ́ olórí mi my sweet my sugar oúnjẹ ènìyàn ọkọ mi. Jessica. My love kí ló ṣe ẹ́ ní mú ọkọ mi. kí lẹ́lẹ́. oúnjẹ ní ọkọ mi. bùdá. ṣé all right. Jessica gbogbo àwọn oúnjẹ tó ti bàjẹ́ tó ti bu lẹ́lẹ́yìn. ọkọ mi kò bàjẹ́. Jessica àárọ̀ yìí ò dáa. kí mo ṣe fún ẹ ó ló fẹ́ jẹun mo dẹ̀ wà ìyàwó dáadáa tọkọ nílé eré tó gbẹ̀kọ̀ mo dẹ̀ lọ́nu ilé mo dẹ̀ gbóúnjẹ wá fọ́kọ mi my love this is your food. gbogbo àwọn oúnjẹ ti bàjẹ́. ṣó bàjẹ́ ni sórí ẹ̀bà yìí àtàmàlà yẹn á ti tó bí 21 days nísìnyìí pẹ̀lú ilá yìí mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé o béèrè fún láàárọ̀ ìmúṣe ní pé kí n gbé wá fún ẹ kó má bàa bàjẹ́ jù báyìí lọ ṣèrántí pé onípàtà ti pọ̀jù nínú ilá yẹn torí ẹ̀ ló ṣe jẹ́
and I'm very sure pé o rántí iṣu àtẹ̀yìn yìí àbí o rántí ẹyin tó sọ fún mi pé iyọ̀ ti pọ̀jù nínú ẹ̀ omi ti pọ̀jù nínú ẹ̀ mo bẹ́ẹ̀ tọ́jú òun náà kó wá dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yẹn pé ẹ̀fọ́ yìí ẹ̀kọ́ tó yẹ kó fi jẹ́ àwọn èkúté ti wẹ́kọ̀ yẹn lọ if not gbogbo ẹ̀ ni mi ìbá kó wá mo wá wò ó pé ọkọ mi fẹ́ jẹun o kí n kúkú kó gbogbo ẹ̀ pọ̀ varieties kò yí ẹ kó lè jẹ́ kó bá lè yó dáadáa. àlébù kan àlébù kan àlébù kan àlébù kú làwọn àbúrò ẹ̀ á dá fún ọkọ mi kó jẹ́ ọkọ fáwọn. ò ní ṣoríire àwọn ẹgbẹ́ ò ní ṣoríire o òórùn ni ó pa gbogbo àwọn ará lẹ́yìn olóṣìn jẹ́sí kágbẹ̀rẹ̀ olóṣìn. fi mí sílẹ̀ náà má kéèkì náà sí mi létí o kàn máa ṣe mí léṣe ni. No, it's not romantic. Oh, we are going to it. You can't really keep on kicking some of it. Oh, give me Jenny now. Ní ìfẹ́ náà. Kí ló ń ṣe tó ń ṣe báyìí? Mo ní mi ṣe. I'm not interested. Fi mí lẹ̀. No, I need you. Má ṣe nǹkan tó fẹ́. Má dé ilé lórí ọyàn. Ìyẹn gangan ló dùn jíjẹ. Ìyá àkọ́jẹ́. Ṣé Jessica máa kọ̀ àwọn èèyàn kí ló ṣe é sìn? Olùkọ́ fi mí lẹ̀. Wálé wẹ̀rẹ̀ ṣe é kí ló ṣe é gan kí ló ṣe é gan. Níbi tí ìyàtọ̀ pé. Àìjẹ́ ìyá ẹ̀ ni àlẹ́ òní ṣe tí ó ya wèrè. Máa gbá igbó lójú kí ló ṣe é. Omi yẹn. Ọkọ̀ mi ni ẹ̀ ni. Gbà fún ìgbèrè gbà mí. Ìyá ń jẹ́ mi. Orí ẹ̀ yìí ni. O dẹ̀ lọ bá olùsí tó jọ ń pín orin fún wa. Àbí? Ṣé kò lẹ́nu tó jọ ń pín orin fún wa ni? Ṣé bóun ló ní olólùú òun ọ̀sán? Ṣé bẹ́ẹ̀ mi mú ní talẹ́? Ẹ lọ bá náà. Tó bá dé orí mi á ṣe tèmi lọ́bọ́ kọ́ ẹ̀ ọ̀sán. Ó ti ní kò lè bẹ̀. Kò lè ní bí ẹ̀wọ̀n aṣòfò ni àbọ̀lọ́rí burúkú ni ẹ̀. Wẹ̀rẹ̀ ní ẹni kíni kan tí mo ní kò ṣe tó jọ ẹ́ lójú tó ń ṣe. Kíni kan tí mo ayé ẹ̀dẹ̀ máa bàjẹ́ ni. Èmi Jessica. Èmi wà láyé máa ṣe nǹkan tí mo ṣe lọ ṣe yẹn. Tó bá ṣe mí ní fi ẹ́ sílẹ̀. Mí ní fi ẹ́ sílẹ̀ sẹ́. Èrò wa gbé jáde nígbà. Kí ló ṣe? Màdé àpẹẹrẹ láti bíbà. Ṣé àwọn kò ti gbẹ́nu sí? Ṣé àwọn kò ti gbẹ́nu sí? Jessica ṣé àwọn kò ti gbẹ́nu sí? Ẹgbẹ́ mi ò gbẹ́ mi ò Jessica gbẹ́nu. Oh my God. Jessica. Ó fẹ́ gbà lẹ́rọ̀ mi. Ó kì í fẹ́. Ó fún wọn ní ayé ẹ̀ máa bàjẹ́ ni. Èmi Jessica èmi sábà pé mo fẹ́ ní fóònù wá sọ fún kókò sáyé kò ní yẹ ogún máa fẹ́ já. Kí ni gbogbo oṣù yẹn gan? Olùṣe olórí burúkú orí kan náà bí èkan náà ṣá. Ó yá ṣòtì rẹ́ẹ̀dì sọ bó ti rẹ̀dì. What do you mean by that? Má fọ. Olórí burúkú ayé ẹ̀ máa bàjẹ́ ni. Sọ́rí ṣòtì rí. Ṣé pé mo ti gúra mi? Sọ́rí bẹ́ẹ̀ jẹ́ ìjà ẹ̀ ṣe ń ṣàn. Sọ́rí ẹ̀jẹ̀ ìjà ẹ̀ bóyá ń ṣàn jáde. Bàbá bí erin má bọ̀ ṣàn yẹn. Ó yá bọ̀. Ló ń sùn mò ń bẹ́ẹ̀ ṣeré. Bóyá ní ẹni mo ní kó bá ṣe ayé ẹ̀ máa bàjẹ́ ni. Bẹ́ẹ̀ sí ni bá ṣan. Shut up! Idiot! Èmi sọ fẹ́ pé èmi fẹ́ ní láìsẹ̀ pẹ̀lú ẹ̀ ìwọ. Jessica tiẹ̀ máa ní sùúrù jẹjẹ náà wá. Ìyá yẹn ni ní sùúrù bá ṣe. Dáa ṣe bọ́kọ̀ ẹni mo jẹ́. Kí ló máa tẹ́kẹ̀ yìí sí pẹ̀lú mi Jessica? Máa tẹ́kẹ̀ yìí sí pẹ̀lú mi. Kí ni? Báṣọ̀kọ̀ tó ayé ẹ̀ máa bàjẹ́ ni. Ọ̀yà bọ̀ wá. Pé kí ló ń ṣe Jessica? Jessica gbọ̀ngbọ̀n. Fọlábí, ó dẹ́rù bà mí. Bó ṣe pè mí pé kí n máa bọ̀ abẹ́ ló tẹ̀ kí n má jẹ́ kẹ́nì kankan mọ̀. Mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀. Ṣé òun náà ló ṣe é ṣàkàṣàkà báyìí? Ìmọ̀, Jessica ò sọ wípé òun ò gbẹ̀mí lẹ́nu mi o. Ìgbà tí mo dé hospital, tí dókítà jẹ́ kí n mọ̀ wípé BP mi ó ti ga kọjá là ni mo bá kó ẹrù mi pápápá ni mo di báàgì mélòó kan mo bá sá kúrò lé. Okay. Kúkú wa máa tẹ̀lé mi lọ sọ́dọ̀ tí tèmi wá lọ fara pamọ́ síbẹ̀. Jessica máa wá mi débẹ̀. Ẹni tó ti mọ̀ lánàá kó tó dòní ni kò fi mí lọ́kàn balẹ̀ rárá. Wo kò sí àléébù kankan tí ò sí lára ọmọbìnrin. Ó ń mutí, ó ń mu sìgá, ó ń rìn di òru, ó ń lọ patí, ó ń ṣàgbèrè. Kò mọ̀ tọ́jú ilé, kò mọ̀ tọ́jú ọkọ, kò mọ̀ tọ́jú ọ̀rẹ́, kì í fabọ́ lé débi kó máa bá mi fọṣọ.
wo gbogbo ìwà àlébù ẹyọ kọ̀ọ̀kan tó wà lára àwọn ìyàwó mi tó kù òun nìkan kó gbogbo ẹ̀ pọ̀ pátá ó dẹ̀ fi ṣèwà wò àbí ṣe ìwọ ti rí ibi tí ìyàwó lé ti ń fi tipátipá bá ọkọ ẹ̀ lájọṣepọ̀ ẹ̀mí mi ò gbé o. sórí eléyìí tó lọ ṣe mí kí n kàn ra wábì kan pápápá kí n kó ẹrù jọ kí n sábò nílùú ní mi nífẹ̀ẹ́ jẹ́ o tọ́lọ́run ti yọ mí ní ọwọ́ Jessica mi ò tún dábàá ẹ̀ mọ́ mo lè mọ̀ pé lágbára Ọlọ́run ní jíkèmí àti ẹ̀ tó pàdé ara mọ́ láyé àti láyé. irọ́ ló fi yẹn pa. irọ́ ló fi yẹn pa ẹgbẹ̀rún Fọlábí ò lè Samuel mi Jessica lọ́wọ́ ṣùgbọ́n wípé ìyàwó alárédè ẹni mi ni you are married to me o fẹ́ mi ní ṣùlọ́kà kò síbi tó ń lọ. Jessica ǹjẹ́ orí mi lórí ìdúró ṣá. ìmọ̀ jọjú ìmọ̀ tó ju ìmọ̀ lọ ìwọ ló mọ ohun tẹ́nìkan mọ̀ sórí eléyìí tí mo ra ọ́ léyìí máa parí ẹ̀ ó yá dìde sì kó tẹ̀lé mi. torí kí ni òwúrọ̀ rẹ̀ mi bí òun pariwo kémi dìde tẹ̀lé ẹ̀. ó yá dìde kó tẹ̀lé mi sí. ṣé o ṣe máa ń pàṣẹ fún mi kí n dìde kí n tẹ̀lé torí kí ni. ó ti bẹ̀rẹ̀. tó bá pẹ́ kó tó dìde máa fọ́ ìgò yìí mọ́ orí ẹ̀ ó yá dìde. ó tún bẹ̀rẹ̀ o Jessica ó bẹ̀rẹ̀ o dídé. wá gbé mi dìde. dídé jọ. ó yá dìde. ó ṣe máa ní dìde. dídé wọ́n ní kò ní sọ bá síwájú. ọ̀dà wo lọ torí kí ni. níṣọ́. níṣọ́ bọ̀. níṣọ́. Alhamdulillahi Rabbil Alamin. Alhamdulillahi Rabbil Alamin. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Àdúrà tá a bá yín ṣe àfihàn ẹlẹ́dàá yín sẹ́ni fa. Ẹ̀yin náà rí ipe láti àárọ̀ kùtùkùtù láti jókòó bẹ̀ lọ́hùn tá a sì wá parí rẹ̀ ní déédéé aago 8 àbọ̀ alẹ́ àbí àfà. Gbogbo ìbéèrè ìjọsìn àti pẹ́pẹ́ fún wa Ọlọ́run ọba là á mọ́ dojú rẹ̀ kọ́. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Àfà wọn gbọ́. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Èyí ló ṣe sábàbí ìbẹ́lọ́n tá a bá yín bẹ́lọ́n yìí. Broda Fọlábí inú gbogbo àwọn obìnrin tẹ́ bá ṣèrìn àjò nínú àdúrà tá a ṣe èwo gan-an ló wù yín bẹ́ẹ̀ bá rí lójú ayé tẹ́ lè fẹ́ sílé gẹ́gẹ́ bí ìyàwó. ẹ wo àfà ẹ ti ẹ̀ kọ́kọ́ yọ Jessica kó mẹ́ ẹ rí kódà bí wọ́n bá kó 50 million naira lé lórí pé kí n torí ẹ̀ fẹ́ èmi ò ní fẹ́ òun yóò padà gbẹ̀mí olúwẹ̀ yóò tún náwó náà ni àmọ́ olúwa tó mi ń sìn ọmọ ni olúwa tó mi ń sìn rọ̀gbọ̀dọ̀ nú wọn torí òun ó mọ̀ tọ́jú ọkàn yóò gbọ́njẹ fún mi yóò lọ́ṣọ́ fún mi dákun gbogbo ẹ̀ náà àlá ni o àmọ́ bó ṣe rí sèmi lọ́hùn torí bí ẹni kó ṣẹlẹ̀ sí mi gidi ni òun tọ́jú mi ó máa ń kẹ́ mi ó máa ń gẹ̀ mí ìyẹn ni o gbogbo nǹkan pátá ló ṣe àfọ̀ṣọ kì í jà kì í lòdì kì í òun ni òun wù mí òun ṣe rí bọ́lọ́mbà ṣe bẹ́ẹ̀ bá tó fẹ́ gbé kúrò ní ka nǹkan mọ́ nǹkan kẹ́ tó kéyà sẹ́ oníkẹ́yà bá mi fi agbára Ọlọ́run pé kó yọjú sí mi. Broda Fọlábí kò yé yín ni a lérí wọn pé bóde nítorí pé gbogbo àwọn ẹ̀dá tẹ́ rí tẹ́ bá ṣèrìn àjò lójú oorun ìránṣẹ́ Ọlọ́run gbogbo wọn pátá Ọlọ́run wá fi ìmọ́jójú so lórí wọn èyí tí ń sọ̀rọ̀ ẹ̀yìn lẹ́yìn náà bá lákìísí ẹ wo orúkọ ìmọ́jọ́jú òun ní ṣàtọ́kùn bẹ́ẹ̀ tí ń rí àwọn obìnrin fẹ́lẹ́yọ kọ̀ọ̀kan ṣùgbọ́n nínú ẹ́sítẹ́ ara táwa ṣe
àti ìrìn àjò táwa náà rìn pẹ̀lú ìgbìyànjú yìí Ọlọ́run jẹ́ ó yé àwa bí ẹ bá ṣàkíyèsí ẹ rí i pé ìmọ̀jọ́jú tọ́jọ́ rẹ̀ yìí kò lè gbà yín lẹ̀ lọ́wọ́ rẹ̀ nígbà obìnrin dé tó ní òun mú yín kò lè ìtura bí ẹ sá lọ. tó fi kógò tó fi múgò. kò lè gbà yín lẹ̀ lọ́wọ́ rẹ̀. ó kàn wò wá èmi ṣe bó bẹ̀rù ẹ̀ ní ṣe bó yọ̀gò ìgò yẹn ló fi bẹ̀rù ẹ̀. kò lè yé yín níbẹ̀ bá ṣàkíyèsí ọ̀rọ̀ tó sọ ẹ rí i pé àjọmọ̀ kan ń bẹ láàrin wọn tó sì pé ó kọ́ ọmọkùnrin tì í. ìmọ̀jọjú ìmọ̀ tó ju ìmọ̀ lọ ìwọ ló mọ ohun tẹ́nìkan mọ̀ sórí eléyìí tí mo ra ọ́ léyìí máa parí ẹ̀. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar kabir. Allahu Akbar kabir. Mo ti jẹ́ nù. Títóbi Ọlọ́run. Kí n wá padà bí ìbéèrè tí mo bí tẹ́ wípé olúwa tó mi sìn lẹ́ẹ̀lẹ́ fẹ́ tẹ́ fi ṣàyàbẹ̀ bá lè rí wọn lójú ayé ọmọ ṣẹ́ṣe ọmọlé tọ́jú ọmọ gbogbo ẹsẹ̀ wọn kí ní gbẹ̀yìn ìrìn àjò ẹ̀yìn ẹ̀ níbi ẹsẹ̀ ìrìn àjò lọ́hùn. ẹ ṣeun ibi tó ń fi ṣẹ̀mí ti ẹnu torí iṣẹ́ kan ló bá mi wá ìjọ́ tí mo ṣẹ̀ ń bá padà délé ká má ṣàjọyọ̀ bí mi ṣe bá ń lé mọ́ nìyẹn kò síbi tá a wá dé kí ó tó di pé jọjú wá nídà kí n má tún dúró síbẹ̀ kí n tún lọ fẹ́ mi jọjú náà ló tún mú mi débi tí mo tún ti fẹ́ lómi ó dùn mí gan. wàláhì Ọlọ́run ọmọ bá wa sọ̀rọ̀ àwa ló kù fún kátìlétì ìgbọ̀sọ̀rọ̀ Ọlọ́run bó bá jẹ́ ilé ayé lẹ ti pàdé rẹ̀ tẹ́ fẹ́ pípòórá tó pòórá àwọn àfi ń bá yín sọ̀rọ̀ ni pé ẹlẹ́mìí kúkúrú ni nígbà tí ó bẹ tọ́dún 3 sí 4 tẹ́ sí ìyàwó pẹ̀lú rẹ̀ yóò ṣe jáde láyé inú tí ó jẹ́ pé Ọlọ́run àlébù tí ẹnu o Ọlọ́run ọba àlékè ọlá nù sàbúrà tó sọ̀kalẹ̀ fún ànábì wa Dáúd alayhi salatu wassalam ó ní kókùn mọ́rídùn ìlàmọ̀ aláwọ̀ ṣàfàìtà. kúnlẹ́kùn màrídùn ìlàmọ̀ aláwọ̀ ṣàfàìtà. wọn gbọ́ àfa. kúnlẹ́kùn màrídùn ìlàmọ̀ aláwọ̀ ṣàfàìtà. ìtumọ̀ ní pé kò sí ẹ̀dá kan yálà ọkùnrin àbóbí tọ́lọ́run dá tí ò lálébù tiẹ̀ lára Ọlọ́run ọba àlékè ọlá nìkan lọ́ba tó mọ́ tọ́gá tó pé nínú wọn rẹ̀ tí ò lálébù kankan ẹ̀yin tẹ́ ẹ jókòó ẹ ní tiyín èmi àfáà Jamiu ní tèmi àfáà Rasaki ní tiẹ̀ ọkùnrin mi àtòbí mi oníkálukú lálébù tiẹ̀ kò wá sí yìí tí ẹ lè fi ṣaya tí ò lálébù tiẹ̀ bí ẹ bá wá rí lójú ayé tá a wà ní ìtẹ́ rí bàbá àti ìyá kan tí wọ́n jọ ṣe ìrìn àjò tí wọ́n ẹ darúgbó tí wọ́n dọjọ́ alẹ́ nípasẹ̀ ẹ̀bẹ̀ lọ́hùn àdúrà àti sùúrù wọn ìbárìn àjò wọn débi wọ́n bá déhùn kìí ṣe pé òsà lèbu ṣùgbọ́n gbà àdúrà bá ti tá àdúrà ẹ̀ nira lèbu mọ́ ní báyìí ẹ wà jókòó ẹ ṣe sùúrù ẹ bẹ̀ lọ́hùn ẹ wọ ọmọbìnrin tẹ́ ẹ mọ̀ pé ẹ lè dọ́gbọ́n faradà bó bá ṣe rí àbí tí bọ́lọ́n bá ṣe dáa tẹ́ ẹ sì gbà tẹ́ ẹ wà mọ́ ọbẹ̀ lọ́hùn tẹ́ mo gbàdúrà títí tẹ́ ẹ fi wá nira lèbu rẹ̀ mú tóun náà ò ní rí tí kò sí ẹ̀dá kan tí Ọlọ́run dá tí ò ní àléébù kan tàbí òmíì. tí ó pé kò sí ẹ̀dá kan tó pé tán tí ò lálébù kan. bẹ́ẹ̀ ni mo ń ṣàhàlà. Allah akbar. àléébù kan 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 àléébù kan. bígún ṣe pa lórí ní tiẹ̀ lọ́bọ̀ pa ní fùrọ̀ o eku asíndé òórùn dé ẹ̀yìn lọ́la kan fi rìn lódò àléébù kan.
àlébù kan àlébù kan àlébù kan àlébù kan àlébù kan. àgùntàn sunkún àìlèyìn àjànàkú sunkún àrètè bó tiẹ̀ epo kínkín bojú omi jẹ́ kinní kan ló bàjá ò jẹ́ apá rẹ̀ ló gùn ju tán lọ àlébù kan àlébù kan àlébù kan àlébù kan àlébù kan àlébù kan àlébù kan. orí ẹyẹ lérí tó ń bolo ó ń bínú bẹ́ẹ̀ ẹyẹ tó ń sùnú ilé ní àgbègbè tó gbórí jàǹkàn wáyé inú igbó nìyẹn máa wà. àdán orí ran ní ọ̀sán gangan abẹ́ orí àlébù kan.